Koiki Media, we're bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Àwọn sálára àgbà yìí dá, àwa ló láṣà àti èdè. Ìkéde lárugẹ nílẹ̀ Oòduà o, àwa gangan ni bàbá. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. They never sabi wetin we carry for her. But e dey move closer before dem go sabi. I said they never know wetin we carry for body. But e dey move closer before dem go sabi. Ọ̀kín lọ lọ́jà ẹyẹ, ìníhùn ló ló lajú. Ẹyẹ tó lórí kodò bí àdánwò pẹ̀tẹ́ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa. Ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa. Ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè gbódúdú àga. Odùduwà kò bá lè gbé wa. Ọmọ Odùduwà ṣe gírí. Ẹ dìde fún ẹ̀tọ́ adúláwọ̀. Ká lè jọ jùmọ̀ gbé délẹ̀ ìlérí. Ká wálé gba ògo ilẹ̀ wa. Ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé. Ká lè gbàdé adé adúláwọ̀. Àwa ni ìmọ̀lẹ̀ tí yóò tàn káàkiri. Ọmọ Odùduwà ni wá. Koiki Media, àwa là ń gbé tó lárugẹ. Ètò tó kọjú ògbọ́, ìwà máa ní. Kásá, ẹgbẹ́ polówó ọjà wá kájé bùbá yín jẹ. Ètò tó kọjú ògbọ́, ìwà máa ní. À ń gbé tó lárugẹ, à ń kásá lárugẹ. Ètò tó kọjú ògbọ́, ìwà máa ní. News and sports, ẹ máa rí gbọ́. Ètò tó kọjú ògbọ́. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi ló ní kí n máa ké tantan. Koiki Media ọ̀rọ̀ lágbájúmọ̀ mi. Máa bá ṣẹ̀rẹ̀ lọ. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá tata o. À ń gbádùn rẹ̀, ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi. Ṣẹ́yìn lọ máa fi dìbò tẹ̀ mọ́lẹ̀ o. Ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé mádémádé. Ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀ o. Igbó máa wọ̀ sájòjì ò gbọ́dọ̀ wọ. Àjòjì tó bá wọ bẹ̀ á tẹ̀lé ní ẹbọra. Ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́, ẹ káàárọ̀. According to the time níbi tí olúkálùkù wa bá wà. Mo kí ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin olólùfẹ́ Koiki Media, ẹ káàbọ̀ sí orí ètò. Wọ́n ní tí a bá wọlé olórí ilé àkọ́kọ́ kí mo kí ọ̀gá mi ẹni pàtàkì, Mr. Ọláyọmí Koiki, ẹni jábọ̀, ẹni ṣiṣẹ́ ṣe. Ó kí yín sà, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú ìfọmọ ènìyàn ṣe. Mo gbàládùra ìjàngbara tí ẹ gbé dání ní fọmọ já o, bẹ́ẹ̀ ni ẹ ní fàyà já. Wá tara bẹ́ẹ̀ mo kí gbogbo àwọn olólùfẹ́ wa pé ẹ káàbọ̀ sí orí ètò ti àṣálẹ́. Ẹ gbá wa gbọ́ lé share button, ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ní fi gbọ́mọ sí o. Mo gbàládùra ìjàngbara tí gbogbo wa ń jà nítorí pé ìjàngbara náà ló gbé wa dé orí platform yìí. Ìjàngbara ló jẹ́ kí a dọmọ ìyá kan. Yorùbá nation ló so wá papọ̀ tí a fi dọmọ ìyá kan. Mo wá kí gbogbo yín pé mo wá ṣe ládùúrà yìí pé nígbà tí iṣu náà bá jiná, wọn ò ní fi ń ṣe àwátì, bẹ́ẹ̀ ni wọn ò ní fi èmi náà ṣe àwátì. Gbogbo ènìyàn tó bá ti ń fi tọkàntọkàn tó fi ń ṣe ọ̀rọ̀ Yorùbá nation, tó fi ń ṣe kí ìran lè bọ́ kúrò pẹ̀lú, mo gbà ládùúrà wọn ò ní wá wọn tì o, wọn ò ní wá wọn tì. Ẹ ní fọmọ ja ìjà ẹ̀, bẹ́ẹ̀ ni ẹ ní fàyà já. Gbogbo nǹkan yín tí ẹ nífẹ̀ẹ́ sí ẹ ní fi já o. Bí wọ́n tara bẹ́ẹ̀ mo kí olórí oko bámbam, olórí ogun bámbam, olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mo kí yín bàbá, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú ìfọmọ ènìyàn ṣe.
mo gbà ládùúrà pé ẹ kó wa délẹ̀ lérí o. Níwò yín ìgbà tá a bá dé inú ìlú wa àní wá yín tì o. Ẹ̀mí yín ò ní bá lọ o, ẹ̀mí ọmọ yín ò ní bá lọ, ẹ̀mí aya yín ò ní bá lọ, ẹ̀mí gbogbo afẹ́nifẹ́re yín ò ní bá ìrìn àjò yìí lọ o. Mo gbà ládùúrà ẹ máa kó wa délẹ̀ lérí. Mo tara bẹ́ẹ̀ mo kí bàbá wa emeritus bàbá Bánjí Akíntóyè pé ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú kó lè dá. Bàbá tí ń fi ewu orí tí fi ń jà fún ìran ẹ̀ kí àwọn ọ̀dọ́ kí wọ́n lè wà ní ìgbé ayé àlàáfíà. Bàbá ẹ kú iṣẹ́ takuntakun, àní wá yín tì o, ẹ ní sọnù mọ́ wa lọ́wọ́. Ẹ máa kó wa délẹ̀ lérí o. Ẹ ṣé gan ni bàbá tó mọyì ọmọ. Ẹ ṣé gan ni, ẹ ṣé gan ni. Bẹ́ẹ̀ ni mo tara bẹ́ẹ̀ mo kí mo kí igbákejì bàbá bàbá wa Ẹ̀mọ́lá mo kí yín sà, ẹ kú iṣẹ́ takuntakun o. Ẹ ní jábọ̀ o, ẹ ní ṣìrìnà, ẹ ní ṣìlẹ̀tẹ̀ o. Ẹ máa kó wa délẹ̀ lérí. Ẹ káàbọ̀ sí orí ètò lẹ́ẹ̀kan sí. Tí ẹ bá wo àkọlé ètò tiwa ti ìrọ̀lẹ́ a ní Chief Imam ti bo. Chief Imam ṣé ti ilẹ̀ Yorùbá ni tàbí ti Ìlọrin? Ẹ já yànnàná ẹ kó yé wa. Ẹ má bínú o, àwa ò dá ìjà kalẹ̀ o, ṣùgbọ́n mẹ́sẹ̀gì tí àwa ní this time around ibi tí a wà yìí, ìkóríta tí a wà yìí, a nílò láti gba alábọ̀dé bọ́ra o. Bàbá Chief Imam ẹni tí mo nífẹ̀ẹ́ sí wọn gan tó pọ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n bàbá Chief Imam wọ́n ti dójú tì mí nítorí pé mo tẹ̀ tún rí ọmọ Ìlọrin tó yẹ pé èmi pẹ̀lú ẹ̀jọ̀ máa ń fà pé bàbá ń gbìyànjú, bàbá ń ṣe kinní kan tíyẹn máa ń bá mi fà pé bàbá wo pé àti ìmọ̀ àti ṣe kinní kan. Kí nìdí tí mo fi mú program yìí wálé ìrọ̀lẹ́ ni wípé bàbá Chief Imam wọ́n lọ ọ̀dọ̀ Ọọ̀ni, wọ́n ní àwọn ti pé torí pé wọ́n fún wọn lé award, wọ́n wá ní Ọọ̀ni of Ifẹ̀ ló ti show ìfẹ́ràn sí wọn pé pé àwọn ò lè ṣiṣẹ́ àgẹ́sì Ọọ̀ni of Ifẹ̀. Good and fine, àwa ò sọ pé kí ẹ ṣiṣẹ́ àgẹ́sì ẹ̀, ṣùgbọ́n bàbá Chief Imam tó bá dá yín lójú tí ó dá yín lójú wípé ẹ tí ì ta ọmọ Yorùbá fún Fúlàní, tó bá dá yín lójú, ilé ò ń ṣe ọ̀rọ̀ ìjà o. Èèyàn ẹ bá mi pín ètò èkó dé ọ̀dọ̀ bàbá Chief Imam, ẹ bá mi pín platform tẹ bá mọ̀ tán bá wà, kì í ṣe ọ̀rọ̀ ìjà. Bàbá Chief Imam Ìlọrin ẹ bá mi pín ètò èkó dé platform tán bá wà. Ọ̀rọ̀ tá à ń sọ yìí kò ń ṣe ọ̀rọ̀ ìjà o, ẹ má ṣì mí gbọ́ o. Ṣùgbọ́n lé ọjọ́ kìíní àná gbogbo wa la rí Ìgbòho Òòṣà nígbà tí àwọn kan ń sọ kiri pé ó ti lọ gbowó lọ́wọ́ ìjọba Nàìjíríà. Olóyè jáde síta ó dẹ̀ fi ọmọ ẹ̀ ó fi búra wípé tóun bá gbowó lọ́wọ́ ìjọba Nàìjíríà kíkọ báyìí kó ṣe ọmọ òun. Ibẹ̀ ló yẹ ká ti mọ ẹni tó gbé òun tó dání tí a nílò láti dìsífù ara wa mọ́. Ẹ bá mi sọ fún bàbá Chief Imam tó bá dẹ̀ ń gbọ́ mi, bàbá kò ń ṣe ọ̀rọ̀ ìjà. Tí ẹ bá mọ̀ pé ẹ ti ta ọmọ Yorùbá bí Àfọ̀njá ṣe ta ọmọ Yorùbá fún Fúlàní nílọrin, tẹ bá mọ̀ pé ẹ ti gbé ìgbésẹ̀, ẹ jáde síta lórí afẹ́fẹ́ kẹ wá gbé ara yín ṣépè, kẹ́dẹ̀ gbé ìran ọmọ yín ṣépè. Kò ń ṣèjà this time around, ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ ọ̀tá pé ọ̀tá lélẹ̀. Bàbá Chief Imam àwọn Fúlàní wọ́n fún wọn lé award ni bàbá wáyé wá gbà. Bàbá post ẹ̀ ọjọ́ tó gbé award fún wọn, a challenge bàbá ní láti jáde síta. Bàbá ń fẹ́ máa ṣẹ́ ìpè, ẹ ṣe ṣẹ́ ìpè wípé tó bá jẹ́ wípé
ẹ ta ọmọ Yorùbá fún Fúlàní ẹ ṣe lo language yẹn. So challenges mi tí mo fún challenge tí mo fún bàbá Chief Imam ní ìrọ̀lẹ́ ni wípé kí bàbá Chief Imam kó bá wa ṣe nǹkan tí Ìgbòho Òòṣà ti ṣe sẹ́yìn. Àwa táwa bá ń sọ wípé àwa ní ìgbàgbọ́ nínú Ọlọ́run wípé àwa dẹ̀ ní ìgbàgbọ́ nínú Ìgbòho Òòṣà a mọ nǹkan tá à ń sọ nítorí pé Ìgbòho Òòṣà ẹni tá bá jẹ tá bá mu ni. Bẹ́ẹ̀ ni Ìgbòho Òòṣà jẹ́ ẹni tí a bá jẹ tí a bá mu. Bẹ́ẹ̀ ni Ìgbòho Òòṣà a jọ ṣe ìbúra so kílẹ̀ tún fẹ́ wá gbọ́. Kì í ṣọ̀rọ̀ pé bóyá èèyàn ń dọ́ ẹnu Ìgbòho Òòṣà ò gbowó fún mi mi ì gba $1 rí lọ́wọ́ ẹ̀ kò sí nǹkan tó kàn mí. But ohun tí èmi mọ̀ ni pé ó bá wa ṣe ìbúra bẹ́ẹ̀ ni mo dẹ̀ ti jẹun epo ẹ̀rí mo ti jẹun nǹkan ẹyọ ẹ̀rí nítorí pé mo sùn lẹ́ẹ̀mọ́jú láláìlóye ìgbà. Ẹ bá wa sọ fún bàbá Chief Imam tó bá dá wọn lójú gbogbo eléyìí tí wọ́n ń ṣe tán lọ sí ọ̀dọ̀ Ọọ̀ni of Ifẹ̀ tán sọ pé àwọn ò lè àgẹ́sì Ọọ̀ni of Ifẹ̀ mọ́ ìyẹn ò kan àwa. Ohun tó kan àwa ni pé ohun méjì là ń wá kí bàbá Chief Imam ṣe. Gbogbo property Yorùbá tán fi Yorùbá nation tán fi scam àwọn èèyàn nínú kán lọ dá padà fún àwọn tí wọ́n ti gba ẹrù. Because wọ́n wà lára àwọn tó ń fa ìrìn àjò yìí sẹ́yìn náà. Wọ́n wà lára wọn tọ́dẹ̀ wà lé mo lè sọ pé wọ́n wà lé top 5 àwọn tó ń fa ìrìn àjò yìí sẹ́yìn. Bàbá ti gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́wọ́ àwọn èèyàn. Bẹ́ẹ̀ ni tí bàbá bá wá mọ̀ pé wọn ò gbà kan lọ́wọ́ àwọn èèyàn kó jáde síta kán wá challenge wa àwa a máa bá wọn mú ẹ̀rí síta títí dórí mọ́tò tí wọ́n rà fún bàbá. Bẹ́ẹ̀ ni ní ìgbà tí wọ́n fi lọ gba àwọ́dù lọ́wọ́ Fúlàní yẹn àwa proof evidence kan lórí program wa tí bàbá bá tún wá jáde ta a tún máa proof more evidence tó tún máa ju tàtẹ̀yìn wá lọ tí bàbá bá jáde ta tán challenge wa. Ìgbà tẹ́ mọ̀ pé ẹ lè fi inú kan tẹ́ ẹ lè fi rìnrìn àjò yìí kí ló dé tẹ́ ẹ ń gbowó lọ́wọ́ wọn èèyàn tẹ́ ẹ ń gba mọ́tò lọ́wọ́ wọn. After ìgbà tí ẹ gba owó àwọn èèyàn diaspora tán ẹ̀ṣẹ̀ tó wá lọ gbowó lọ́wọ́ Fúlàní àkókò mọ̀ bóyá ẹ ti kọ́kọ́ gbowó lọ́wọ́ Fúlàní kankan tó wá darapọ̀ mọ́ wa tí ẹ ń pretend bíi pé ṣe lẹ fẹ́ gba ọmọ Yorùbá kúrò lóko ẹrú. Àṣẹ fake ni gbogbo yín gbé dání. Mo challenge bàbá kí bàbá jáde kán wá fi ọjọ́ ọ̀la ọmọ wọn kán wá fi búra sí. Kí bàbá wá búra sí tó bá jẹ́ pé wọn ò tí ta ìran Yorùbá tí Fúlàní ò bá sì fún wọn lówó ọmọ Yorùbá àwọn alálẹ̀ ló ń fojú yín lè dènà. Ṣé rí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ìkóríta tí a dé yìí èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí èmi bá fẹ́ bá ìrìn àjò lé ìkóríta tí a dé yìí àjọ máa gbé ìbúra ilé tó ń jẹ́ ìbúra tí kò sí ẹnikẹ́ni tó lè rí a máa gbé kalẹ̀ kí tó lè bá ìrìn àjò kankan. Bẹ́ẹ̀ ni ìwọ tó bá ń gbọ́ mi nírọ̀lẹ́ tó bá wù ẹ́ kó against mi nìkan tí mò ń sọ tó bá wù ẹ́ kó accept but fact ohun tí ojú àwa tó wà nílé ohun tójú wa ti rí là ń sọ yẹn. Ṣùgbọ́n àwọn kan ló jáde nígbà kan wọ́n sọ pé dandan lára àwọn tó gbé àwa lọ ṣe ìbúra pé dédé àwọn kan ló lábẹ̀rẹ̀ ìbúra yẹn lára àwọn ló tún jáde tó sọ pé àwọn fẹ́ lọ endorse Tinubu táwa sọ pé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ àwa ò lè ṣe é tiwa.
báwo la ṣe máa sọ pé a jẹ́ ajìjàgbara tí election wa súnmọ́ tí ẹ wá máa sọ fún wa yìí pé ẹ lọ endorse Tinubu pé ẹ lọ endorse ẹnìkan pé torí pé ó jẹ́ ọmọ yín torí pé kọ́ má bàa gbalẹ̀ yín kọ́ má bàa ṣe ìyẹn ọkọ̀ àwa o this time around kò sí pé wọ́n ti fi ọ̀wọ́n kinní kan wọ́n ti fi tú àwa ọ̀dọ́ jẹ nínú ìrìn àjò yìí tí a ní gbà mọ́ irú bàbá Sífì Máàmù yìí àṣà àtìgbà yẹn eléyìí tó ti kọjá sẹ́yìn ni o wọ́n á máa sọ pé àgbàlagbà ni wọ́n àwọn ò lè dálẹ̀ kinní kan a máa ní pé kò nílò láti pé kọ́ wọ́n ṣe ìbúra kò sírú ẹ̀ mọ́ this time around o àgbàrú ẹ̀ mọ́ this time around àjọ máa gbé ara wa ṣẹ́ ìpè bẹ́ẹ̀ ni ohun tó fún àwọn bàbá ilé ayọ̀yọ̀ nìyẹn àwọn ìbúra wà tó yẹ pé kò sí ẹ ò lè yẹ bẹ́ẹ̀ ni at least èmi sì mọ ìbúra mo sì mọ ìbúra kan tó dá mi lójú tí wọ́n ń yẹ tó bá bí ẹdẹ ò bá wù ẹ́ kó sọ pé ó fẹ́ lọ gbé ìbúra kan jù bẹ́ẹ̀ lọ mo sì mọ ẹyọ kan bẹ́ẹ̀ ni mo sì mọ ẹyọ kan tó pé wọn ò lè yẹ táwa dẹ̀ ti ṣe so àwọn tèmi ń tẹ̀lé inú ìrìn àjò yìí àwa mọ ohun tí a rí nínú wọn àwa mọ ibi tá a ti jọ rìn dé àwa mọ a ti ṣe ìwádìí wọn bẹ́ẹ̀ ni àwa mọ irú èèyàn tó jẹ́ like ọ̀gá mi Ọláyẹmí Kóìkí ó jẹ́ èèyàn kan tó yẹ pé àwa ṣe ìwádìí wọn bẹ́ẹ̀ ni gbogbo ẹnu ni mo fi lè sọ a dẹ̀ rí i pé ẹni kò ṣe ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá ṣùgbọ́n challenges tí mo sì tún fún bàbá tí mo dẹ̀ tún máa continue láti máa fún wọn kódà tí Ìgbòho Òòṣà bá jáde síta tó sọ pé ká má ṣe program mọ́ pa bàbá yẹn màá sọ pé mi gbà nítorí pé Ìgbòho Òòṣà fúnra rẹ̀ ìgbà tán fi ẹ̀sùn kàn bàbá jáde síta bàbá wọ́n dẹ̀ búra wípé tọ́wọ́n bá gba owó kọ̀ọ̀kan lọ́wọ́ ìjọba Nàìjíríà kí nǹkan báyìí kó ṣẹlẹ̀ sọ́mọ wọn. Ibi tí a ti mọ èèyàn tó gbóhùn tó dání nìyẹn tá a ti máa ń mọ̀ wọ́n nìyẹn. Ẹ ṣé gan ni bàbá mi. Ibi tí a ti máa ń mọ èèyàn tó gbóhùn tó dání nìyẹn. Nígbà tó ń challenge Ìgbòho ní ìgbà tí mo tiẹ̀ wà ní Bẹ̀nẹ̀ gan wọ́n gbowó wá fún mi ìgbà ṣé àwa jẹ́ àsìkò yìí ni màá ṣẹ̀wá máa sọ pé mo fẹ́ máa gbowó tí mo ti kò ní ibi tán àrẹ́sì mi sí Ìgbòho ó dẹ̀ búra bẹ́ẹ̀ ni Ìgbòho búra ìwọ tó bá wá jáde síta this time around tó ń pe Ìgbòho lé ọ̀dàlẹ̀ mú evidence ẹ̀ wá mú ẹ̀rí ẹ̀ wá bẹ́ẹ̀ ni mo dẹ̀ trust Májàsọ́lá ó tún máa jáde síta á defend ara ẹ̀ bẹ́ẹ̀ ni lọ́nà tó ń tọ́ ni o tí kì í ṣe tẹlékè o bàbá Sífì Máàmù bóyá ẹ̀ ń gbọ́ mi nírọ̀lẹ́ yìí ni o bóyá láftàgbà tí bá parí program ni ètò máa dé ọ̀dọ̀ yín mo challenge yín ẹ jáde síta tí ẹ bá mọ̀ pé ẹ ti ta ìran ọmọ Yorùbá tí ẹ bá mọ̀ pé ẹ mọ̀ nípa bó ṣe ń ta ẹ̀jẹ̀ kalẹ̀ nílẹ̀ Yorùbá ẹ jáde síta kì í ṣe ọ̀rọ̀ ìjà ẹ wá búra fún gbogbo ọmọ Yorùbá ẹ wá fi ọjọ́ ọ̀la àwọn ọmọ yín ẹ wá fi búra ẹ wá fi ré fún wa ibẹ̀ ni àwa ti máa mọ̀ pé ẹ ṣì wà pẹ̀lú wa lóòótọ́ tẹ bá tún wá ṣe ìbúra yẹn tán àá tún wá gbé yín débẹ̀ bẹ́ẹ̀ ni ẹ bá lè yọjú ni o àwa máa gbé yín débẹ̀ tó yẹ pé ọjọ́ tẹ bá dẹ̀ fẹ́ ṣe program yẹn ẹ pè wá ẹ jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ ni àwa máa gbé yín débẹ̀ ẹ wá mọ̀ pé
ìṣẹ̀ṣe ṣì wà. Ìwọ tó bá sọ pé kò sí nǹkan tó ń jẹ́ mọ́ o ti kú wọn ti sin ẹni. Bẹ́ẹ̀ ni ohun tó ń jẹ́ ìṣẹ̀ṣe ó wà o. Tó bá wá débi tó yẹ kó wá dé wàá mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ nǹkan bẹ́ẹ̀. Oògùn àti ṣoríire ló ṣòro wà o. Oògùn ìkà pọ̀. Bẹ́ẹ̀ ni ó pọ̀ jàǹtìrẹrẹ. Já ṣe ìbúra fún ẹ kó já gbé ẹ débẹ̀ kó mọwọ́ sọ̀p. Bẹ́ẹ̀ ni bàbá Chief Imam ẹ jáde síta. Àwa ò mọ̀ bóyá Ọọ̀ni lẹ fẹ́ bá ṣiṣẹ́, àwa ò mọ̀ bóyá Tinubu lẹ fẹ́, ẹni tí ì bá wù. Kẹ́ má lè against ìyẹn ò kàn wá nítorí pé ẹ fi ń yé wa bí ẹ ní Ọọ̀ni of Ifẹ̀ mo mọ̀ pé ẹ tún fi yẹn ẹ tún lọ fi cover. Gbogbo yín náà ẹjọ́ ń tà wá ní. Ṣé àmọ́ ní ẹjọ́ ń tà wá ní. Mo dẹ̀ mọ̀ pé bàbá yẹn máa mọ̀ nípa bí àwọn ará ibí báyìí bó ṣe ń fi màálù tó ń rí mọ́lẹ̀ kiri ilẹ̀ Yorùbá tó fi ń da èrè wa rú mo mọ̀ pé ẹ máa mọ̀ ń pa ẹ̀ pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn nítorí pé ẹ̀kọ́ ti fojú mímu wọn. Bẹ́ẹ̀ ni bàbá ẹ jáde síta mo ń ṣàlẹ́jì yín mo tún padà tún ṣàlẹ́jì yín. Ẹ jáde síta ẹ ṣeun tí Ìgbòho ṣe lọ́jọ́ kìíní àná nígbà tí wọ́n ọ̀wọ́ èèyàn ń parọ́ ọmọ kiri pé ó ti gbowó lọ́wọ́ federal government ẹnu ẹ jáde síta ẹ ṣeun tí Ìgbòho ṣe. Tí ẹ bá mọ̀ pé lóòótọ́ lódodo ṣùgbọ́n tẹ́ ẹ bá ti wá ṣe o láti àkókò yìí lọ a máa jáde fún yín. Ẹ lọ dá property Yorùbá nation tó wà lọ́wọ́ yín ẹ lọ dá padà. Ẹ bá ti mọ̀ pé ẹ túṣẹ́ fún wa mọ́. Mo wá ń gba ẹ̀yin àgbààgbà tẹ wà nídìí ètò mo wá ń gba ilé àmọ̀ràn láti ẹ̀ní lọ. Àwọn bàbá tó ń darapọ̀ mọ́ wa yìí ẹ máa gbé gbogbo wọn débẹ̀ o. Mi ní fi gbogbo ẹnu sọ̀rọ̀ ó ti yé yín bẹ́ẹ̀ yẹn ẹ máa gbé wọn débẹ̀ o. Ẹ má wí pé ẹnìkan àbí ò bá jẹ́ pásọ̀ jù bẹ́ẹ̀ lọ tó bá darapọ̀ mọ́ wa nínú ìrìn àjò yìí a máa gbé ẹ débẹ̀ tó bá ti lè ṣe lọ jókòó sílé ẹ kò ń ṣe by force. Bàbá yẹn sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní this time around kìkan ṣe pé ká pọ̀ jáǹtì rẹ̀rẹ̀ kí ọ̀dàlẹ̀ wá pọ̀ lẹ́rìn wa ó ní ká má jẹ́ kó rí bẹ́ẹ̀. Òótọ́ ọ̀rọ̀ ni o. Ṣùgbọ́n gbogbo yín tẹ̀ ń dà wá tẹ̀ ń dalẹ̀ ilẹ̀ Oòduà tó bá jẹ́ èmi tí mò ń sọ̀rọ̀ náà ni ẹnikẹ́ni tí bá jẹ́ tó ń dalẹ̀ Oòduà tó ń jẹ epo Oòduà tó ń mumi Oòduà tó ń tẹ̀lẹ̀ Oòduà tó wá ń da ilẹ̀ Yorùbá tàbí bóyá ẹni tó tẹ̀ ti jáde kò ní ilẹ̀ Oòduà ni tó ti lọ ń gbé abroad tó tún ń da ilẹ̀ Yorùbá mo ṣe lé àdúrà láti àsìkò yìí lọ bó jẹ́ èmi tí mò ń sọ̀rọ̀ yìí náà ni ilẹ̀ kó bẹ̀ sí máa lanu kó bẹ̀ sí máa gbé gbogbo wa mi gbogbo àwa tá bá ti ń dalẹ̀ gbogbo ìdá ènìyàn tó bá ti ń dalẹ̀ láti àkókò yìí lọ tó ń dalẹ̀ ọmọ Yorùbá tó torí ẹ̀ tó ń ta ẹ̀jẹ̀ ọmọ Yorùbá kalẹ̀ mo gbà ládùúrà láti àkókò yìí lọ ilẹ̀ lanu gbé wọn mi àṣẹ́gun. Kí ló dé ẹ wo captain tí wọ́n ṣẹ̀ pa ní ọmọ Kogi state ní Ifẹ̀ Olúkọ̀tún ẹ bá lọ sórí àwọn page wa àwọn Koiki Media page ẹ máa rí bẹ́ẹ̀ tọ́wọ́n Boko Haram ṣẹ̀ pa wọ́n jókòó wọ́n ń pa wá lẹ́yẹ̀ kọ̀ọ̀kan ẹ̀yin dẹ̀ sì ń gbàbọ̀dẹ̀ fún wa gbogbo àwọn tó ti ta ẹ̀jẹ̀ wọn kalẹ̀ ẹ̀jẹ̀ wọn á bí yín gbogbo àwa tá a bá ti gbogbo ẹ̀dá ènìyàn tó bá ti gbé òun tọ́ dání tó fi inú kan tó fi ń ṣe tó fi ń rìnrìn àjò yìí mo gbà ládùúrà àjọ máa délẹ̀ lérí ni ànímọ̀ sàárè ọmọ
a ní kú lírèwèrèwé lágbára àṣẹ Èdùà. Gbogbo àwa tá a bá ti fi inú kan ṣe ni o. Wọ́n ń ta ẹ̀jẹ̀ ọmọ Yorùbá kalẹ̀, ẹ dẹ̀ sì jókòó ẹ̀ ń wówó kiri, ẹ fi Yorùbá nation ẹ fi ń cash out, ẹ bẹ̀rẹ̀ sí ń cash out bàbá, ẹ fi wá ń cash out. Kí ló ń ṣẹlẹ̀ gangan náà? Bàbá a lè gbà fún yín this time around. Ẹ lọ drop property Yorùbá tó wà lé ọwọ́ yín ká mọ ibi tí a tò sí. So àti wá gbà pé tàbá ti gba Yorùbá nation tán a ṣẹ̀ wá fèsì yín ní Ìlọrin yẹn. Bẹ́ẹ̀ ni a ṣẹ̀ wá máa fèsì yín. Bàbá gbogbo ṣe mọ̀ mò ń sọ, ṣe mọ̀ pé ọ̀rọ̀ tí mò ń sọ ń sìn ẹ̀yin ènìyàn ẹ má sọ pé bóyá a fi ìjà a fi ń da ìrìn àjò rú o. Irú àwọn ọ̀rọ̀ bí ilé a nílò láti yànnàná ẹ̀ o. Àwọn kan ló mú páàsì ilé Ìgbòho kalẹ̀ o. Bẹ́ẹ̀ ni o. Ẹ jẹ́ ká yanjú ọ̀dàlẹ̀ ká gbé ọ̀dàlẹ̀ ká gbá wọn tì sẹ́gbẹ̀ẹ́ kan ká mọ ojúlówó ọmọ ọkọ tó dúró tán tó dúró ire. Ojúlówó ọmọ ọkọ tó dúró ire ẹja dá wọn mọ̀. Ẹja dá wọn mọ̀. Kì í ṣe pé ká fẹ́ gba bíbà ẹ̀ kọ́wọn ará ibíbà ẹ̀ kọ́ ti lọ pe ọ̀tá ìpè ibíbà náà fẹ́ gbà jáde o. So tó bá ti rí bẹ́ẹ̀ tá a bá ti ń gbarúkọ bẹ́ẹ̀ láàyè ṣe mọ̀ pé àwa fún ara wa là ń ṣera wa nìyẹn. A ti mọ bàbá ilé nísìnyí a nílò láti bò mọ́lẹ̀ ẹja pariwo ẹ̀ síta. Bàbá wọ́n lọ ń gba àwọ́dù lé ọwọ́ Fúlàní. Kí ni ibo ni pàdé wèrè àti asín ti pàdé? Báwo ló ṣe jọra wọn? Tó túmọ̀ sí pé nǹkan kan ti wà táwa ò fura sí látòrí ọjọ́ yìí. Bàbá kan ń rìn kiri kò sí àwọn kan tó ṣàlẹ́jì wọn. Àwa ò mọ̀ pé onúkan tó wà nínú ìsàlẹ̀ omi wọn tó ń dún mọ̀ọ́rú. Bàbá tí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ jèrè àwọn ọmọ tí ẹ bí, abẹ̀yìn àrọ̀ yín ni o. Gbogbo property tẹ́ ti gbà lọ́wọ́ wọn èèyàn a sọ pé gba property lọ́wọ́ wa o, ṣùgbọ́n gbogbo property tẹ́ ti gbà lọ́wọ́ wọn èèyàn through Yorùbá nation ẹ lọ dá padà fún àwọn tó ní. Nítorí pé ẹ̀yin ni ò ní jẹ́ kí wọ́n ran ìrìn àjò yín lọ́wọ́ níbi tó bá yẹ kán ti ràn lọ́wọ́. Tẹ́ ẹ̀ bá dẹ̀ fẹ́ kí àjálù ayé kó jálù yín ẹ lọ dá property padà ká gbà pé tí Nàìjíríà bá ti pín náà tilẹ̀ yín bá lọ. Gbogbo eléyìí tẹ́ sì fi ń bojú tẹ́ ẹ lọ máa pariwo tẹ́ ẹ kọ́ àwọn obìnrin bíi mẹ́ta kan jọ tẹ́ ẹ máa pariwo Yorùbá nation náà Yorùbá nation scam ni. Ẹ̀yin tí ò bá yé tẹ́ bá wà lórí ètò pẹ̀lú wa àwa rí àrídájú ni o, scam ni o, ẹ má gbọ́ wọn o. Torí àṣírí tẹ́yìn kan sì lọ ń kọ́mẹ̀tì lọ́ndà kínní wọn. Àṣírí tẹ́ lọ ń kọ́mẹ̀tì lọ́ndà kínní wọn tẹ́yìn rò bóyá kan gidi lọ́n ṣe. Wọ́n kò sí kankan kò sí gúdù kankan tó lè ti ilé ánímì jáde o. Kò sí gúdù kankan tó lè ti ilé ánímì jáde. Àṣírí ni mò ń já yín tán. Bẹ́ẹ̀ni àṣírí ni o. Kò sí gúdù kankan báyìí. Kò sí nǹkan eré tó lè ti ilé ánímì tó lè ti ilé ẹ̀ síta. Ọ̀dàlẹ̀ ni ọ̀dàlẹ̀ á máa jẹ́. Mò ń sọ kò ń ṣe ọ̀rọ̀ ìjà. Ẹ mọ̀ pé ìgbà tí mò ń sọ̀rọ̀ báyìí mo fi kó gbogbo wa papọ̀. Ẹni tó bá jẹ́ ọ̀dàlẹ̀. Ìwọ tó bá ń fetí pé bóyá ṣe ni mò ń bá bàbá jà bí kankan.
o lè máa rò bẹ́ẹ̀ èmi ò bá wọn jà ṣùgbọ́n tí bàbá bá mọ̀ pé wọ́n ń ṣe ọ̀dàlẹ̀ gẹ́gẹ́ bí èmi ṣe máa ń wá sórí program tí mo máa ń gbé ara mi gan ṣẹ́ẹ̀kì pé tó bá jẹ́ pé èmi náà ló dalẹ̀ tí bàbá náà wá bẹ́ẹ̀ kó wá ṣe é nǹkan ṣe pé kán máa ń tàjò wá kiri kán sọ wá di dìdìrìn kán máa ṣe cash out bàbá ń cash out which is very bad èló lẹ nílò at this age tí gbogbo yín lọ ń tà wá fún Fúlàní kí lẹ nílò ṣé oúnjẹ la ṣe lè sọ pé bàbá ò rí jẹ ni àbí kí ni bàbá challenges ta fún yín àwa ò yí òun padà o bó ṣe máa jẹ́ nìyẹn o ẹ jáde síta ẹ ṣe ìbúra fún gbogbo ọmọ Yorùbá wípé ẹ gbowó lọ́wọ́ Fúlàní tàbí lọ́nà ọ̀dàkejì kẹ́rì tán gbogbo property tó wà lọ́wọ́ yín títí dórí mọ́tò tó wà lọ́wọ́ yín kẹ́ dá padà tí bá ṣàgbéṣẹ́ fún yín tẹ́ bá ní tí mo ti san part payment fún yín tẹ́lẹ̀ ẹ̀ ṣiṣẹ́ mọ́ ẹ̀ ṣáà dá owó mi padà ẹ̀ ṣáà lè dá padà àbí ẹ̀ lè dá padà àwọn ìyá tí ẹ ti tẹ̀ mọ́lẹ̀ tẹ́ ti scam ẹ lọ dá ẹrù wọn padà fún wọn ẹ lọ dá padà mi ṣáà sọ pé ẹ gbá mi báyìí ṣùgbọ́n àwọn ibi tí ẹ ti lọ gbowó ẹ dá padà o ẹ dá padà tẹ́ bá wá kí pìtìpìtì ayé kó bá yín ẹ lọ dá padà. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí orí ètò lẹ́ẹ̀kan sí a máa wọnú ètò lọ dé àkókò yìí ní kòríta ibi tí a dé yìí nígbà tí a máa wá kẹ́ lésì sí àwọn fọ́nrán kọ̀ọ̀kan tí ó wà ní ọwọ́ wa ìdí tí a fi gbọ́dọ̀ gba Yorùbá Nation dé kíákíá tí a fi gbọ́dọ̀ délẹ̀ lérí kíákíá tí ò gbọ́dọ̀ tó pẹ́ mọ́ ká máa lísì sí àwọn àǹfààní tí a máa jẹ tá a bá dénú ilẹ̀ wa tí ọmọ Yorùbá ò fi ní ṣe ẹrú mọ́ tí àjòjì tó bá wá gbé lórí ilẹ̀ wa àwọn òfin tá a lè tẹ̀lé tí òun ṣe pé àjòjì kan á kọ̀ gba ibìkan wọlé á gba ojúgbó kan wọlé á máa ṣe bó ṣe wù lórí ilẹ̀ wa náà kò ní sí yẹn àwọn àǹfààní á wà fún ọmọ lílùú ẹni gan tó jẹ́ àlejò tó wá gbé ìlú wa tó bá tẹ̀lé òfin wa òun gan á máa jẹ nínú àwọn àǹfààní yẹn kò ń ṣe ọmọ lílùú nìkan ni àǹfààní tó máa wà fún bẹ́ẹ̀ ni ìwọ tó bá ti lè tẹ̀lé òfin ìlú wa wàá jẹ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní náà àgbègbè ayé ìrọ̀rùn security á wà tá a protect everybody kò ní dàbí zoo inú ìjọba location 419 ẹ já tẹ̀síwájú. More. Stop praying behind Fulani scholars. Stop respect Fulani traditional ruler. They are all Boko Haram leader. To be frankly with you, let me tell you something, Nigerian. Badar Abubakar, Minister of Defense, he is a terrorist. He is a terrorist. Nuhu Ribadu is a terrorist. Balla Matawalle, former governor of Zamfara, is a terrorist. El-Rufai, Atiku Abubakar, Rabi Musa Kwankwaso, Sunusi Lamido Sunusi, Sila Lamido, Gumi, Pantami, Abdallah Gadan Kaya, Yahya Jingir, Mansur Sokoto, all of them supporting this terrorist activity which Fulani doing now. To
be frankly with you, those people carrying gun around Nigeria, they are not a real terrorist. A real terrorist is Shaitan of Sokoto. If we want peace in this country, we have to catch them. As they catch Bella Baejo, Mieta Allah leader. He's in prison now. But he's a little leader. If we want peace in this country, so we have to catch Shaitan of Sokoto or Sultan of Sokoto. He is a big leader of terrorists in this country. If we want peace in this country, we have to catch Tahir Bauchi, Azazagi, Kariballah, Yahya Jingir, Gumi. If we want peace, so we have to catch Shaitan of Sokoto or Sultan of Sokoto. He is a big leader of terrorists in this country. If we want peace in this country, we have to catch Tahir Bauchi, Azazagi, Kariballah, Yahya Jingir, Gumi. If we want peace, if we want peace in Nigeria, we have to catch these people. Seriously. All of them are terrorists. They are the leader of Boko Haram. Yes. They are the leader of Boko Haram. Who is Boko Haram? Buba Maro Metazini, who's unalive millions of Hausa people. I was a little girl. Many of them, you don't know about him. Buba Maro Metazini, he is a Fulani man. Sheikh Shagari brought him to Nigeria. He is in Cameroon. More than 2 million houses. Buba analyze them to use a religion. Hausa people, we have to wake up. Do not let anyone to use a religion to deceive you. They don't care about religion, Fulani. They don't have religion. They don't have religion. As they don't have land, they don't have culture, they don't have clothes, they don't have dignity, they are gypsy. So why you let this gypsy to deceive you? Hausa people, we have great history. We are nice people. We are very peaceful people. Stop marrying Fulani women. And thank you, because I heard a lot of good news. Thousands of Hausa people divorce Fulani women. It really makes me happy. Thanks, Hausa people. Thank you, Hausa people. You make me happy. Because we don't want any children between Hausa and Fulani. We don't like them. We are clean, nice people. We don't want to mix our blood with the evil people. Look at them. Hausa people, do you remember when Fulani burned 42 houses in the bus? No one single Fulani say anything about it. Do you remember? When Fulani unalived 200 Hausa Muslim in the mosque during Friday prayer? Do you remember when Fulani unalived Hausa Christian in the churches in Kaduna State? No one say anything about it. How about Jos? How about Benue? How about Taraba? How about Kaduna, Southern Kaduna? Fulani unalive people day and night. No one say anything. So our life have no value? This is a question for Nigerian people. My name is Alum Bajitani. Alright guys, you've all heard it now. Gẹ́gẹ́ bí ohun tí ẹ gbọ́ tọ́nsìn ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn tí gbogbo wa dẹ̀ mọ̀ before nísìnyí ọ̀wọ́ haúsá yẹn orí wọn ṣẹ̀ wá ń pé ṣùgbọ́n ìyẹn ò kàn wá bá wọn kí Fúlàní gbalẹ̀ wọn ilẹ̀ tí bàbá ti tèmi ló jẹ èmi lógún lára àwọn tí bàbá Ṣífìmáàmù wa ń kó kiri tí wọ́n ń kó kiri ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn lọ́jọ́ tí wọ́n lọ gba àwọ́dù wọn ilé ìtàn gbà láàsì ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn.
kẹ́ lè mọ̀ pé kì í ṣe pé akọ̀dédé ń tako bàbá yẹn ọ̀hún fún ara wọn wọ́n ti jẹ́ kó yé wa àwa kọ́ la ṣì ń kó sí wọn lọ́wọ́ ẹ jẹ́ ká tẹ̀síwájú. But major culture wa nílọrin àmọ̀ pé Fúlàní wa àwa ará lọrin. ṣé ń gbọ́ ó ní méjọ́ kọṣọ wọn nílọrin pé ọ̀wọ́n mọ̀ pé Fúlàní ni wọ́n. ẹ má bínú nẹ́tíwọ̀kì wa yẹn náà bákan bákan. But major culture wa nílọrin àmọ̀ pé Fúlàní wa àwa ará lọrin. But major culture wa nílọrin àmọ̀ pé Fúlàní wa àwa ará lọrin. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ má bínú sí wa ọ̀rọ̀ tí a fẹ́ play àmọ́ nǹkan tó ṣe tó ń skip bọ̀ a fẹ́ make sure pé ẹ gbọ́ nítorí pé ọ̀rọ̀ baba Chief Imam táwa ń tàgbé wá kó má kọ̀ di pé bóyá ẹ̀ ń rò bóyá a kàn ń tako baba Chief Imam because àwa ní ẹ̀rí dání òun ló jẹ́ ká ń try láti pé ká play ọ̀wọ́n nǹkan wọ̀nyí fún yín lára àwọn tí wọ́n tẹ̀lé bàbá lọ níbi tó ti ń gba àwọ́ọ̀dù kiri tó ti ń gbà bọ̀dì fún wa kiri mo ti download ẹ̀ bẹ́ẹ̀ láti ó ti ṣe place ẹ bá wa gbọ́. But major culture wa nílọrin àmọ̀ pé Fúlàní wa àwa ará lọrin Fúlàní ará lọrin. So major culture wa náà ni pé àwọ̀ àwa rí ga àti dẹ́fìlà ẹ̀ tó bá wọlé owó láwà ni. bí mo ṣe ń gbádùn ọ̀rọ̀ yẹn lọ níbi kan tí mo fẹ́ kẹ́ touch but ẹ ti touch you are Fulani gẹ́gẹ́ bí ẹ ṣe train nísìn but lárúkọ yín Bọ́lájí wà ń bẹ̀. Yes, which is a Yorùbá name. Bọ́lájí ò kì í ṣe mi ò ká Bọ́lájí fún Yorùbá ni Abọ́lájí ìjọ. ṣe gbọ́ dìde rìn yẹn wọ́n náà wọn ò ká Bọ́lájí kún Yorùbá name ẹjọ́ báwo ni Abọ́lájí ṣe jẹ́ orúkọ Fúlàní ẹ bá wa tẹ̀síwájú. Bí àbísọ tabari wo environment has a lot of impact in we human being. Ní ilẹ̀ Haúsá àwọn tó bá mix díẹ̀ tá máa sọ àbísọ ẹ rí orúkọ nínú wọn ẹ rí orúkọ nínú wọn mo lórí Haúsá tí ń jẹ́ Dayọ̀. ṣe ń gbọ́ akídanidání akídìdìrín. Ọmọ Kánò ni Dayọ̀ wà ní orúkọ rẹ̀ Aminu Usman Dayọ̀ lórúkọ rẹ̀ olóhùn lẹ́gbọ́n kan ẹ̀gbọ́n rẹ̀ pé kìnní ló gbé southwest ló gbé which is Ìbàdàn ọmọ Kánò ni bàtán bí òun ló fi Dayọ̀ sínú orúkọ olóhùn láìkọ̀ ọkọ̀ pé Dayọ̀ Ọládayọ̀ pé nǹkan like blessing. So Bọ́lájí èmi ò rí nǹkan tó affect Bọ́lájí ní Yorùbá ó kàn fi hàn yí pé àsúnmọ́ Yorùbá wà ní sọ̀rọ̀ andẹ́sì wa ok tí mọ́mì mi lè jẹ́ Yorùbá bóyá mọ́mì mi ló fún mi jáde ní bájá Haúsá ńkọ́. So orúkọ kò dá tribe dúró it's just àbísọ bí kankan yàrá rẹ̀ mú oníkankan. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ṣé ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn ara àwọn ọmọ bàbá nìyẹn ara wọn ni ẹ̀ẹ̀kan ti fojú mímu wọn ẹ ti rí bẹ́ẹ̀ yẹn nígbà tí èèyàn bá ń sọ fún wa báyìí wípé Bọ́lájí wípé kì í ṣe orúkọ Yorùbá pé orúkọ Fúlàní ni tírú ẹni báyìí tó bá dúró tàbájọ wà níbì kan tó ń sọ Yorùbá tèmi ń sọ Yorùbá tí mo tún gbọ́ orúkọ ẹ̀ torúkọ ẹ̀ tún jẹ́ Abọ́lájí a máa rò bóyá àti ojúlówó ọmọ Yorùbá àní mọ̀ pé ọmọ àlè lára àwọn tí ọmọ àlè tí a kó mọ́ra ńlẹ̀ Yorùbá àní mọ̀ para wọn ni
ẹ bá mi gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá mi kẹ́ tó máa fún wa lé ọ̀rọ̀ ìṣítí wọn àǹfààní tó wà ní pé ká gba ilẹ̀ wa ní kíákíá àti dé ojú agbára tó. Hello, káàárọ̀ ẹ̀ka sàn bíbí tẹ́ bá ti ń gbọ́ mi o. Ìfẹ́ ló dùn àpapọ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá. Èmi náà ni o, èmi ọmọ yín ni o, mo kàn ní ká tó ṣíra létí ni o. As we prepare for our final exit from ìlú tí wọ́n ń pè ní Nàìjíríà ṣùgbọ́n tó jẹ́ pé ìlú Algeria ni. Now, something came up and I want to use it as a point of reference today because it is very relatable to what is happening to us and how some people react or behave within our society. Ọ̀rẹ́ mi kan wà, right? So, nígbà tí a fẹ́ ṣe election ní last year nípa ọ̀dọ́mọkùnrin àbí àgbà ọkùnrin tí wọ́n pè ní Trump yìí, ó ṣe wá bá mi pé Trump ní kíníkan. Mo ní bọ̀bọ́ yìí, àwa ń bí ngbà tó ṣe first time. Bí bọ́bọ̀ ṣe máa ń ṣe àwọn nǹkan tó dẹ̀ tún lòun máa ṣe kìnìkan ó ní irọ́ ní kìnìkan ó ní in fact ó tiẹ̀ máa fọ Amẹ́ríkà mọ́ gan ṣé mi rí pé kíní ni iṣẹ́ máa pọ̀ kìnìkan mọ́ kí ló mìíràn máa fọ Amẹ́ríkà mọ́ ó dẹ̀ ń sọ̀rọ̀ bíi pé Amẹ́ríkà ni wọ́n bí ẹ sí ìwọ tó jẹ́ pé ìgbà wo ló dé nítorí pé Ọlọ́run kan ràn ẹ́ lọ́wọ́ gbogbo ìwé ẹ̀ ò tètè rí ìwé ẹ̀ pé kò dá bẹ́ẹ̀ náà do they have to sack people because ó ń ṣiṣẹ́ náà ṣó fẹ́ ṣiṣẹ́ èèyàn mẹ́jọ pọ̀ ní tó ní àwọn kan wá ń gbaṣẹ́ kínní kan iṣẹ́ tiẹ̀ máa pọ̀ ó wà ókè náà ṣó fẹ́ ṣiṣẹ́ tó bá sack àwọn èèyàn ṣé wọ́n fẹ́ ṣiṣẹ́ wọn pọ̀ ni yọ aṣáájọsọ bẹ́ẹ̀ wẹ́ ọ̀rọ̀ yẹn ṣàlọ́ ká má fọ̀rọ̀ gùn ọ̀gá Trump ó ṣàwìn ló ṣe máa wìn nígbà tó dẹ̀ wìn àmọ́ ààrẹ rẹ̀ lánàá àti àtọ̀pẹ̀ ló kàn ń gé tiẹ̀ so àṣẹ gbogbo nǹkan tí ọ̀gá Trump ní àṣẹ gbogbo nǹkan tó ń ṣe àṣọ tí ń affect ọ̀rẹ́bìnrin mi tèmi ò mọ̀ so agency tí wọ́n scrap ó wà lára àwọn agency tó ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n ṣe mọ̀ wípé Amẹ́ríkà iṣẹ́ pọ̀ kò sí bó ṣe ní irinṣẹ́ ó kàn jẹ́ pé ó lè má jẹ́ṣẹ́ tó benefit ẹ̀ tó like ni but at least you will get something done so bó ṣe kó omi ṣẹ́yìn àṣọ ti ṣiṣẹ́ mi èmi ò mọ̀ nǹkan kan ṣùgbọ́n àrélù kan tún wá rélù ní àná ìyẹn ló wá jẹ́ kó pè mí àrélù kan rélù ní ìjẹta ló wá jẹ́ kó sáré pè mí tó wá ń lament kí làrélù yẹn now ṣẹ́yìn lamẹ́ríkà ń bí ọ̀fẹ́ nílé ìwé o ṣùgbọ́n tó bá jẹ́ ọmọ kékeré babies daycare wọn ó máa ń wọ́n gan it's very very expensive to take care of babies because their daycare places they are paid places and you can be paying as much as 500. ẹ má bínú sí wa olólùfẹ́ wa a sáré rí ìròyìn lórí àjò kan ni tani ká sáré ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ padà máa lísì sí wa láìpẹ́ láì jìnnà gẹ́gẹ́ bí a ti ń bá lọ ẹ má jẹ́ ká gbàgbé àwọn àǹfààní tí a máa jẹ tá a bá dénú ilẹ̀ wa níbẹ̀ ni a ti máa pèsè ètò security tí welfare máa wà ẹ má bínú sí wa ń ṣiṣẹ́ nípa okay. Even some places more expensive than that per week, to take care of your baby. And she has, a little baby. Now, nígbà tí ìjọba ti wá rí i pé àkíní wọ́n wá dá àwọn school kan lẹ̀ tó jẹ́ tuition free, tó jẹ́ pé ọ̀fẹ́ ni, but the only requirement ni pé tọmọ yẹn bá sáà ti jẹ́ citizen. So wọ́n ṣe for low income people. So ibẹ̀ ló máa ń gbé ọmọ ẹ̀ sí. So ọmọ ẹ̀ dẹ̀ ti ń lọ síbẹ̀, for such a long time. Now, ó ní bóun ṣe gbọ́mọ lọ sí school níjẹta nìyẹn o bó ṣe gbọ́mọ lọ sí school níjẹta báwọn oníbẹ̀ ṣe sọ fún àwọn pé káwọn tètè wá báwọn ṣe máa ṣe wípé because presidency ti sọ fáwọn wípé gbogbo school program yìí pé ká cancel o pé because òun fẹ́ save owó pé so ká cancel program yẹn pé so by June káwọn wá bá ṣe máa gbọ́mọ wọn lọ sí ibòmí o ó lóun dárí sọ ni pé kí ló ń ṣẹlẹ̀ because normally wàá drop ọmọ ẹ láàárọ̀ tó bá ń lọ ibiṣẹ́ tó bá dìrọ̀lẹ́ wàá pick ẹ padà ó lóun bá ní kí ló ń ṣẹlẹ̀ ó lóun bá kọjú sí ìkan lára àwọn tíṣà yẹn òun bá bí pé what is happening pé báwo náà ṣe máa ṣe irú policy bẹ́ẹ̀ kó máa affect òun báwo ló ṣe fẹ́ ṣe ó ní tíṣà yẹn bá wò ó ó bá ní you don't mean it pé you are even talking about your baby don't you see I'm losing my job don't you see we are losing our job I got to go look for another job I'm losing my job you talking of your own baby
ọmọ ó lóun bá ra kúrò níwájú òun bá sọrí kọ ló bá pè mí lánàá pé kí ló ń ṣẹlẹ̀ gan-an gbogbo nǹkan kan ti ṣe àmì ẹ̀ náà ló wá ń sọ fún mi ọ̀rọ̀ nípasẹ̀ wá rẹ́rìn-ín mo ní sọmọ yẹn pé mo ń sọ fún ẹ ń gbà yẹn ṣùgbọ́n nítorí pé ìwọ rò pé gbogbo ẹ̀ ó máa ṣe chọ̀nchọ̀n fún ẹ mo ní and too many people are crying but because you feel it will be better for you mo ní you are supporting what is supposedly evil and that's how so many people that's how they behave that's how they act that's how they relate. You see, when people are suffering, so many people derive joy in it. Torí ẹ̀ mo ṣe fẹ́ bá some categories of people mo fẹ́ bá a sọ̀rọ̀ lẹ́nu mo dẹ̀ fẹ́ gbà á nímọ̀ràn. Báyàwó wà ní òkèèrè ni o wà l'Amẹ́ríkà o wà ní UK. Wọ́n ń sọ̀rọ̀ bí ìlú ṣe le tó Nàìjíríà oníkíni àwọn ọmọ Nàìjíríà yẹn gan ọ̀lẹ ni wọ́n ìwà wọn ò dáa kìíní kan ṣé Tinubu ni Tinubu kọ́ president gọ́ọ̀mẹ̀ntì kan ní problem kìíní kan. Ó dẹ̀ ti gbàgbé wípé Nàìjíríà yẹn gan ìwọ́gun ò lè gbé bẹ̀ ọmọ ẹ̀ ò sí Nàìjíríà ìyàwó ẹ̀ ò sí Nàìjíríà but you are supporting evil back home you are supporting bad governance in your homeland ó dẹ̀ rò wípé o ò ní kú sí ní àjò pé ní jọ́kan ó máa padà lọ sílé à ń sọ bí Fúlàní ṣe ń jí àwọn èèyàn wa gbé tí wọ́n ń pa àwọn èèyàn wa you have no input of how things will get better because you feel you are safe in another man's country. Oh, dẹ̀rọ kò rò dáadáa. Now let me talk to our pastors and our imams and our fasts and our babalawos. You see, ẹni tí Ọlọ́run máa rán gbogbo àwọn ìránṣẹ́ tí Ọlọ́run rán tí a ń ka orúkọ wọn nínú Bíbélì àbí Kúránì Ọlọ́run máa rán wọn ní láti lọ gba àwọn èèyàn wọn là nínú ìgbèkùn. Ẹ jẹ́ ká wọnú Bíbélì ẹ̀yẹn wo èèyàn bíi Ẹ́sítà ẹ bẹ̀rẹ̀ látòrí Mósèsì gan ẹ jẹ́ ká wo Josaphat ẹ jẹ́ ká wo Joseph and so many other people even our Lord Jesus Christ God always send them to save a generation to save their people even Jésù gan sọ wípé àwọn lordship of Israel lọ́lọ́run rán òun sí tá a bá sọ pé Christian ni wá lénìí we are just ataché ni wá o ataché ni wá àwa gangan kọ́ lọ́lọ́run rán Jésù sí. Let's be factual. Ẹ wà ànábì náà ọlá ànábì wọ́n sì ń jẹ́ títí di èní ní ilẹ̀ Mẹ́kà ọlá ànábì yẹn ṣùgbọ́n kí la rí lẹ́yìn lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń darí mùsùlùmí wa bẹ́ẹ̀ sì máa gbé àṣà wọn bẹ́ẹ̀ sì máa gbé wá sọ́dọ̀ wọn bẹ́ẹ̀ sì máa gbé wá sọ́dọ̀ wa ẹ̀yin ń wá káàkiri tí ẹ̀rú bí ìrántí náà bí ó ṣe máa gba ìdáǹdè ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn babaláwo wa ẹ̀yin babaláwo wa ẹ̀yin àràbá wa ẹ̀yin ọlẹ́sìn ìbílẹ̀ tó yẹ kẹ́ ẹ pawọ́pọ̀ pẹ̀lú wa ká mọ̀ bá ṣe máa gba orílẹ̀-èdè wa ká mọ̀ bá ṣe máa gba ìlú wa ká mọ̀ bá ṣe máa gba orílẹ̀-èdè wa tá a máa di òmìnira lọ́wọ́ òyìnbó amúnisìn àti Fúlàní kí lẹ ń ṣe ẹ̀yin gan lẹ máa tún ṣògùn fún àwọn olóṣèlú yìí ẹ̀yin gan lẹ ń bá wọn gbẹ́bọ pé nǹkan tá a fẹ́ ṣe ò ní ṣe ṣe ẹ̀ẹ́dẹ̀rú kẹ́ ẹ ronú àtúbọ̀tán ẹ̀yin ó jẹ́ fún àwọn tí wọ́n jẹ́ olórí ẹlẹ́sìn wa o because ẹ̀yin tẹ̀sí ń gbàdúrà fún Nàìjíríà there is nothing like Nigeria. God never created Nigeria. There is no Nigerian people. There is no Nigerian land. There is no Nigerian culture. There is no Nigerian food. There is no Nigerian language. Nigeria gan ò nílẹ̀ torí tẹ́ bá lọ sí East ọmọ Igbo a máa sọ fún yín pé this na Igbo land o say na Igbo land dey ṣá tẹ́ bá lọ sílẹ̀ Hausa wọ́n máa sọ fún yín pé na Hausa land be this na Arewa land tẹ́ bá wá sílẹ̀ Yorùbá náà a máa sọ fún yín pé ilẹ̀ Yorùbá rẹ̀ Yorùbá tẹ́ máa sọ fún yín pé na we get Lagos ilẹ̀ wa ní Lagos ṣé ti wá rí wípé Nigeria has no land. God has absolutely nothing to do with Nigeria. Àwọn amúnilẹ́rú wọn wá wọ́n sì sọ ibìkan ní orúkọ wọ́n sì ń gba owó lórí ẹ̀ inú tí yín wá ń dùn wípé ẹ̀yin wọ́n bí yín sí Nàìjíríà sì rò kẹ́ jẹ́ ká gba orílẹ̀-èdè wa. Why are we deceiving ourselves? We are never the same people. I remember during COVID a máa ṣe drive through ni so ìjọ kan mo ń gbọ́ mo lọ sí school mo ṣe drive through so one of the teachers tó ń direct mọ́tò ó kàn look at me náà ni Nigeria mo ní yes ó bá ní Kedu mo bá ní Ọ̀dìmà nítorí pé mo mọ Ìgbò yẹn bí mo ṣe sọ yẹn tán she smile ó bá tún sọ Ìgbò mi ọkọ dàgbà kàdàkàdàkàdà ó bá sún mo bá di gbọ́n mi bá lè sọ̀rọ̀ mọ́ ó bá ní answering me she was expecting an answer mo wá ní no pé mi understand nǹkan tó sọ ó bá ṣojú báyìí pé what do you mean mo ní yes ó ní are you not a Nigerian mo ní I'm a Nigerian mo ní but that is Igbo
mo ní I'm Yorùbá she got confused because Nàìjíríà wọ́n rò wípé gbogbo èdè kan náà là ń sọ ni pé ó yẹ kí n gbọ́ nǹkan tó ń sọ ara nǹkan tá à ń sọ nìyẹn we are people. We are different nations. We are not the same people. Why are we deceiving ourselves? Our culture differs. Tí n bá lọ sí party níbí, tó bá ti jẹ́ party Yorùbá, ẹ̀yin náà máa mọ̀ nípa àmúra wa, nípa orin tán play. Tí n bá lọ party Igbo, èmi go feel comfortable because orin Igbo náà máa kọ culture wọn ni. Why are we deceiving ourselves? Ìbéèrè kí n bẹ́yìn agbèrò wa sọ̀rọ̀. Ẹ̀yin agbèrò. Mo rántí ijọ́ kan tọ́rẹ̀ mi kan tó wá bá mi pé èmi ò rí ni. O máa rọrẹ nǹkan láyé Yànàbà tó ń ṣàgbèrò báwọn jọ parí secondary school lákùrẹ́ ni ó lóun ní ìdí láti dọ́jú fún mi pójú dẹ̀ tí òun ṣá pé ó wá rán mi létí wípé kò sí ẹni tó jí níjì èjì ayé ẹ̀ tó ní agbèrò ló ń fẹ́ ṣe no ikú ló mẹ́ja kákò condition ni I know you just want to survive nobody plan kò sẹ́ni tó gbà tètè jayé ẹ̀ tán lágbèrò ló máa ṣe kò sẹ́ni tó plan ẹ̀ situation of things ni yes. You understand it's a situation of things. But mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé bẹ́ẹ̀ náà ṣe wà yẹn kò ń ṣe iṣẹ́ tí ẹ lè fi sílẹ̀ fọmọ yín o. Ẹ̀yin náà dẹ̀ gbàdúrà pé bẹ́ẹ̀ ṣe jágbèrò kọ́mọ yín náà tún jágbèrò. Ṣùgbọ́n ẹ ṣiṣẹ́ fún Tinubu àtàwọn olóṣèlú míì. Ẹ̀yin ò sì rántí ní pé ńgbà tí Tinubu tó fẹ́ gbé kọ́ńtrátì Calabar Lagos express road àbí super highway tó lòun ṣe tó fẹ́ gbé jáde contract worth 20-something billion tó kọ́kọ́ ṣe 18 billion. Ọmọ ẹ àbí 12 billion ló tẹ kọ́kọ́ sọ dollars ọmọ ẹ Ṣèyí àti Ṣàgúrè ìpàdé ẹ ló ní company tó gbé contract yẹn fún ẹ̀yin ò dẹ̀rú tá bá fẹ́ ṣe nǹkan rẹ̀ wọ́n rántí yín ṣùgbọ́n tá bá fẹ́ dà nǹkan rú wọ́n máa rántí yín wọ́n tún ti ń pèpè ayé báwọn Yorùbá ní ṣẹ́yìn tó bá ti jáde ẹ lọ àtáàkì wọn ò dẹ̀ ronú wípé torí ọjọ́ ọ̀la rẹ ẹwà kan ṣe dìde ká sọ wípé ká gba òmìnira. Ọ̀rọ̀ yìí lọ sọ́dọ̀ àwọn youth wa our youth. Ẹ̀yin ò rí ní wípé ẹ̀ ń rí ògo yín lò ní Nàìjíríà. Go and check all the people that the Nigerian government has celebrated, whether in sports, whether in academics, whether in research, whether in music. Go and check them very well. Wọ́n sí ní Nàìjíríà o. They might go to school in Nigeria, but at one point of time in their life, they left the shore of Nigeria. They might just have used two years in Canada, in America, in Europe, in UK. Wọ́n wá ṣògo. Nigeria government á máa kí wọn we celebrate with kìnìkan but go and check those people. They never made it in Nigeria. Ìlú Nigeria ìlú pogopogo ni. Àwa ń sọ̀rọ̀ Yorùbá nation. You have never one time to talk about it. You never. Ẹ ń wò pé ẹ̀yin kìnìkan Ìgbòho ìkìnìkan Ìgbòho tọ́ọ̀gì ni. Tí ẹ̀dùn náà mo fẹ́ bí ẹ̀kọ́ ẹ̀sẹ̀ kan tí ò bá tẹ̀ ṣe ipò rí tiẹ̀ ò pé Ìgbòho tọ́ọ̀gì àbí mo gbà fún ẹ. Sórí èmi tí mo ń sọ̀rọ̀ yìí èmi náà lọ sí school èmi ò ń ṣe tọ́ọ̀gì. Ṣùgbọ́n ṣé mo ní agbára láti lọ face Nigerian army? Ṣé mo lágbára láti lọ face Nigerian government? Ṣé mo lágbára bó tiẹ̀ wù ẹ́ pé mo fẹ́ kí n ràn mí kí ó gba ìdáǹdè lọ́wọ́ amúnisìn? Ṣé mo ní agbára ẹ̀? Ṣé kò ń ṣe irú èèyàn bí Ìgbòho ni Ọlọ́run máa lò tó jẹ́ wípé ó ní agbára? Ọlọ́run dẹ̀ dá bẹ́ẹ̀ ni. Ṣé kò ń ṣe irú èèyàn bẹ́ẹ̀ yẹn ni? Ẹ wá ní ó kàwé ẹ mọ̀ pé ó kórè ọgbọ́n ó dẹ̀ gbọ́n ju gbogbo yín lọ. And that was a shocking thing when I saw this guy tó pe rẹ̀ Dr. Abati ẹlẹ́sìn ó lanu gbàgà Arise TV ó ní Ìgbòho is an illiterate, that illiterate. I was shocked. Ìwọ Abati ó ń pe Ìgbòho ní illiterate ó dẹ̀ mọ̀ pé ẹrú ni ìwọ. Ìgbòho tó mọ iyì freedom ìwọ tó ń ṣògo nínú slavery òkàtà ìmọ̀ràn kúkúkú that guy is an illiterate. Nítorí pé to your small skull and to your small mind ẹni tó bá ti lè sọ English tàbí tó lọ sí 4 walls of buildings of school òní elite òní literate àánú ẹ̀ ò ṣe mí. Now back to our youth. Let me tell you one thing. Some of you are influencers but you have never talked anything concerning Yoruba nation. You know, because you don't want to offend some people. You don't want to be seen as a separatist. Ọ̀pọ̀lọpọ̀ yín gan ló jẹ́ ń pè wá separatist láì mọ̀ pé we are not. We are not separating going anywhere. We are on our land. But let me tell you something. It's because you are making money in Nigeria, right? But ìwọ dẹ̀ ronú wípé inú ìyà ló wà. All the people that own your platform,
Instagram influencers, X influencers, Facebook influencers. Don't you know that people like you, younger people like you, ni wọ́n ṣe app yẹn? Tó bá di lẹ́yìn tí wọ́n bá sọ pé àwọn fẹ́ shut down app yẹn kọ́, that you won't have access to it again because the source of your income is dependent on someone else's innovation. Adenika Borile wa, so that you know some of you that have now turned comedian and comedian and content creator. Some of you are lawyers, some of you are doctors, some of you are architects, and so on like that. Some of you are accountants. But look at you. The situation of Nigeria now turned you to a content creator. And then Shogo, Ninoshi. Now, number to Fufere, use your platform and shout it very loud that we must get our freedom. Now, let me talk to our military personnel. Sójà ni wọ́n. Wọ́n ti ń sọ fún yín pé àwọn Yorùbá nation ń jáde o. Kán gbébọn fún yín kó lọ máa pa àwọn yẹn. Ó dẹ̀ ronú ayé ẹ̀. Ó dẹ̀ ronú wípé ìyà ni Fúlàní fi ń jẹ yín. You are supporting Fulani control Nigeria. Ó dẹ̀ mọ̀ wípé slave ni ẹ́ nínú ibi tó wà yẹn. Do you know the pride of being a US Army? Ṣé kí n sọ àwọn benefits kékeré tó wà fún ẹ nínú being a US Army? Sórí láyé ẹ tó o bá lè wọ US Army tó kàn serve for 20 years tó o fi máa kú US Army máa san salary fún ẹni. Tó o bá wọ US Army at 20 tó o serve for 20 years tó o retire as 40 you are made for life. Wọ́n máa san salary fún ẹ tó fi máa kú ni. Kò ń ṣe yẹn nìkan wọ́n máa fún ẹ kò ń ṣe wọ́n nìkan àtàwọn ẹbí ẹ educational grants so many other benefits. In fact, so many things táwa máa ń rà níta báyà lè ra bí Apple laptop báyà bí 1400 bí 700 náà máa tà fún ẹ as a US Army. Kìíní kan tó shock me. I remember one time I was flying to California. Now when I got to the airport tí wọ́n wá ń pe orúkọ normally wọ́n á wò pé àwọn akẹ́kọ̀ọ́ first class no wọ́n máa pe kìíní kan irọ́ ni o. Tán bá ti pe people with special need àwọn ni first tán máa ń pè àwọn tí arọ nǹkan kan àwọn people with special needs tán bá ti pè wọ́n tán. Kó jẹ́ pé normally náà US Army kó jẹ́ wípé kìtì ẹ̀ ní last kìíní ló ra economy wọ́n á kọ́kọ́ pè ẹ̀ ná active servicemen active US Army wọ́n á kọ́kọ́ pè yín kán tó pe first class. What an honor, what an honor. Èyí wà ń bẹ̀ gan of being a US Army. Ọlọ́pàá tún kọ́ ìwọ tó jọlọ́pàá tó jọmọ Yorùbá wọ́n ń sọ fún ẹ báwọn máa kó yín síta kẹ́ ló máa yìnbọn kẹ́ ló máa yin tear gas mọ́ àwọn ọmọ Yorùbá tó fẹ́ gbà ẹ́ nínú ìyà. Ò dẹ̀ ronú kó rò wípé àwọn ọmọ ẹ̀ gan báwo lọ́la ṣe rí fún wọn. Kí ọmọ ẹni tó bá ṣe ọlọ́pàá ní Nàìjíríà kó tó ṣe rere ó máa gbàdúrà gan o ó máa try gan o ó máa try gan ó máa ṣe kó tó jẹ o mi ṣeré o evidence pọ̀ ńlẹ̀ o. Torí ègún wà lórí iṣẹ́ yẹn ègún wà lórí ẹ̀ ègún wà lórí iṣẹ́ yẹn ò dẹ̀ ronú. Tó bá rí ọlọ́pàá l'Amẹ́ríkà inú ẹ̀ máa dùn. I've been to the SC club wọ́n fine gan fine boys and girls ni wọ́n sọ ọlọ́pàá bí wọ́n ṣe máa di gan. Iṣẹ́ ọ̀nà ní iṣẹ́ respect ni ní Amẹ́ríkà bí tán bá bí ìyá sójà dá tán bá bí ẹ̀ dá kó ń sá eré kó kọjá sí limit ọlọ́pàá mú ọlọ́pàá máa mú ọlọ́pàá ya wèrè gan bì ọlọ́pàá gbẹ̀gàn. Àwọn nǹkan tá a fẹ́ dálẹ̀ nìyẹn àwọn nǹkan ìṣerere tá a fẹ́ dá sílẹ̀ nìyẹn tá a bá gba orílẹ̀-èdè wa ẹ̀ẹ́dẹ̀ dìde ẹ̀yin tẹ́ jẹ́ lecturer ńkọ́ ẹ̀yin academics wa ńkọ́ ẹ̀yin tẹ́ pera yín ní Yorùbá intellectuals ẹ̀ẹ́dẹ̀ dìde look at yourself. Àtijọ́ tó ti ń lecture ordinary tó kú bọ̀ ká gbogbo salary ẹ̀ ò ká. Mo rántí during the COVID ọmọ ọ̀rẹ́ mi she just finished high school barely kò tiẹ̀ tí pé 17 plus she has not celebrated her 18th birthday. Ó ṣiṣẹ́ within 3 months she bought a car of $18,000. She paid by herself. Iṣẹ́ tó ṣe ni owó tí bàbá ẹ̀ bá fi kún báyà bíi mi rò pé owó tí bàbá ẹ̀ bá fi kún pé $2,000. She worked by herself within 3 months she was able to buy a car by herself. Èmi gan lè kó $18,000 sílẹ̀ kí mo ní mo fẹ́ fi ra mọ́tò. She paid by herself. A John secondary school girl, a John high school graduate tó ṣe parí
during COVID. She made a lot of money. She bought a car by herself. Ìwọ lecturer, torí ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ yín tẹ́ fi máa ń wíkẹ́ẹ̀dì ẹ máa kanra ní frustration ni. Tó bá wá sí school America ó máa enjoy. Mo rántí as a master student there wọ́n máa ń ra súùtì fún wa tá a bá tètè dé lecture wọ́n á fún wa ní candy kí ni ẹ̀kan ìyá mi lẹ́nu ni pé láì ṣe ọmọ kékeré wọn burú wọn wíkẹ́ẹ̀dì. Why don't you arise and join us? Now lastly, let me talk to our kings. Ẹ̀yin ọba wa ẹ̀ẹ́dẹ̀ dìde. In fact, wọ́n ní arọ́bá fi lọ́ba ń pa èèyàn ọ̀dẹ̀ gbọ́dọ̀ máa bú ọba. If not, the way the body language of some of you ó yẹ kí èèyàn wá ìgbájú Ọlọ́run o. Ṣùgbọ́n bàbá Akíntóyè ti sọ fún wọn ní ká má bú yín, wọ́n ní ká fi yín lẹ̀. Ṣùgbọ́n kò bá dákẹ́ dìde. Look at our children, Yoruba daughters, Yoruba teenagers in Libya, in Oman. See how these Arabians, these uncircumcised Arabs, see how they are doing to them. See what they are doing to them. They beat them. They rape them. They use them as slaves in the 21st century. And as I'm doing this audio, as I'm talking to you, there are still parents in Ibadan. There are parents in the rí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gba omijé lé ojú wa, gbogbo ẹ̀yin alábọ̀dé tẹ wà lẹ́ẹ̀rín wa tẹ̀ ń gba omijé lé ojú wa, tẹ̀ ń tà wá fún Fúlàní, tẹ̀ ń tà wá fún ìjọba Nàìjíríà. Lágbára Ọlọ́run bí ẹ ti ń gba omijé lójú wa yẹn, ogun ẹkún ọ̀nà tán nílé yín. Àṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin tí ẹ lọ ń gba award lọ́wọ́ Fúlàní tí mi mọ bí tí pàdé wèrè àti òsínú tó ti pàdé, mo gbà ládùúrà sẹ́ mo níbẹ̀ tí ń gba omi ẹkún lé ojú wa, mo gbà ládùúrà mo ní ogun ẹkún ò ní tán nílé yín sẹ́. Àṣẹ́gun. There are parents in Ilorin still preparing their daughter to go and do ọmọ ọ̀dọ̀ in Oman. They are escaping Nigeria. Some of them are tired. They want to go home, but they couldn't go home. So many of our children in prison. Ẹ̀ẹ́dẹ̀jọ́. I was just discussing with somebody about a man. The man was 75 years, last year. At his send off one church. She said she was going back home. She was retiring. Baba yẹn dẹ̀ travel, ó padà sílé. Guess what? Baba yẹn ò lò 2 months. Tó tún fi padà wá sí America. Kò lè gbélé. He couldn't stay in his own land. And see, he's now 76. He couldn't stay in his own land. Kò lè gbé Nigeria. He had to come back to America after retiring. He wasn't looking for money. He was just looking for peace. He was just looking for stable light. He was just looking for good atmosphere. He was just looking for peace of mind and safety. Look at our land. But when I say Korato, when I say Bukufuato, when I say Kaweto, we are struggling all over the world. At America, Europe, Australia, and things like that. It's good for us. We're doing fine. Save for some, racism here and there. But we're doing fine. But what about our people in Arab land? Tó dẹ̀ jẹ́ wípé ilẹ̀ wa ni Ọlọ́run bùkún fún jù ní gbogbo àgbáyé. Ẹ̀ẹ́dẹ̀ dìde. Now finally, you see I respond. It doesn't matter anyway, by dìde àbẹ́ dìde. We will get the job done. Amen. We will get our land. Amen. But it will be more honorable. It will have been more beneficiary. It will have been more rewarding. Yes. And let your name be counted. Yes. As you march forward to demand our exit from British slave camp, monitored and administered by Fulani and supervised by our corrupt Yoruba politicians, and get ourselves out of that hell called Nigeria. Agara fún wa o. Yoruba nation, no going back. God bless you. Amen. Ọ̀rọ̀ ni a ti gbọ́. Ṣé rí nígbà míì tí bá rò lọ sọ́tún tí mo rò lọ sósì,
omi ẹkún máa ń jábọ́ lójú èmi náà. Ìgbà míì máa dá nìkan jókòó sínú yàrá. Last time kí ìyàwó mi tó travel, ìyàwó mi sọ̀rọ̀ kùbákùgbé kan sí mi. Kí ló dẹ̀ fà á? A jẹ owó school ọmọ last time. Ó tún wá ń travel fẹ́ lọ bá àǹtí ẹ̀ ṣe nǹkan, mi ì rówó mọ́tò fún. Ìyàwó mi á fi ìbínú bó bá fi sọ̀rọ̀. Kì í dẹ́ ń ṣe pé èmi náà mi ń ṣiṣẹ́, a kì í ṣọ̀lẹ, àwa náà ń ṣiṣẹ́. Ṣùgbọ́n gbogbo bá ṣe ń pa owó òun gan kò tó jẹun, nǹkan tó sọ ayé ọmọ Yorùbá dà. Iṣẹ́ tá à ń ṣe òun kò tó jẹun, nǹkan tó sọ ayé wa dà. Ìyàwó mi sọ̀rọ̀ kùbákùgbé kan, omi ẹkún dẹ̀ jábọ́ lójú mi pé ha. Mo fún ara ẹ̀ gan tó padà wá bá mi tó wá ń pẹ̀tì mi. Ọjọ́ wo la fẹ́ ṣe lè dà? Ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde, ẹ já dìde ká gba ẹ̀tọ́ wa, ká gba ilẹ̀ wa. Ẹ já dìde, ẹ jọ̀ọ́. Ẹ kí gbàbọ̀dè fún wa mọ́. Ṣùgbọ́n ìwọ tó bá wá kọ̀ tó lóò ní jáwọ́ nínú ibi kó máa ta ìran ẹ fún Fúlàní, tó lóò ní jáwọ́, mo ní bó ṣe wà lára àwọn tó ń gba ẹkún lé ojú wa, mo ní ogun ẹkún ò ní tán nílé ẹ. Ogun ẹkún kò ní tán nílé ẹ, kò ní tán nínú ayé àwọn ọmọ ẹ. Àṣẹ Ìdùmarè. Látẹ̀síwájú. It's very clear. We made a declaration saying that it's too late for restructuring in Nigeria. You will remember in 1962, there was a massive problem in Nigeria when Awolowo was arrested. Our people talked to us. There was crisis for over 4 years that led to the coup. There was a Yoruba meeting of elders called the Yoruba Leaders of Thought. We relented. The thing continued. Yoruba has continued to lose ground since that time. In 1993, there was the annulment of the June 12 election. Bí a ti ń bá ètò lọ, ẹ̀yin olólùfẹ́ wa, ẹ má bínú. Bí a ti ń bá ètò lọ, ẹ já lọ gbáradì, gbogbo ọmọ Yorùbá. Ẹ já lọ gbáradì. Wàá ṣáà ní ipa kan tí o máa kó fún ọmọ Yorùbá. Wàá ní ipa kan tó yẹ kí orúkọ ẹ kó wọnú ìwé ìtàn fún. Nítorí pé àwọn tó wà nínú ìrìn àjò yìí, ó jẹ́ owó ló pe àwọn ti lànà tó fún wọn wípé ẹ fi ṣe sí ohun tẹ́ gbé dání o. Ara ẹ̀ náà ni wọ́n ní ara ìjà ni eyín wà. Ara ẹ̀ náà ni ìwọ tó ò dẹ̀ náwó darapọ̀ mọ́ wa. Ẹ jájọ gbé nǹkan tó wà lẹ́yìn. Ẹ jájọ gbára wa kúrò lóko ẹrú. Gbogbo ẹ̀yin ọ̀dàlẹ̀, ọ̀rọ̀ kàn yín o lẹ́ẹ̀kan sí. Ọ̀rọ̀ kàn yín o. Ogun ẹkún ò ní tán nílé yín o. Ogun ẹkún ò ní tán nílé yín, bẹ́ẹ̀ ni. Ìkànnì tó wọlé bẹ́ẹ̀ yẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ń takò wá sẹ́ẹ̀, mo ní ogun ẹkún, mo ní kò ní tán nílé yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń takò Yorùbá Nation, jẹ́ pé ohun tí à ń sọ àwa lẹ mú lọ́tà. Iṣẹ́ tó yẹ kẹ́ mú ìjọba Nàìjíríà ní ọ̀tá, mo ní ogun ẹkún ò ní tán nínú ilé ẹ. Àtiwọ́ tó wà ní comment section tínú ń bí ẹ tó ń kọ ìkọkúkọ, mo ní ogun ẹkún ò ní tán nínú ilé ẹ. Nínú ayé ọ̀wọ́n ọmọ ẹ, ogun ẹkún ò ní tán bẹ́ẹ̀ tí ń gba omijé lé ojú wa, ogun ẹkún ò ní tán nínú ilé yín. Àṣẹ Èdùmàrè. Ẹ jẹ́ ń fún ẹ lépè sí. Fẹ́nikẹ́ni èèyàn kéèyàn tó bá ń dúró gẹ́gẹ́ bí alátakò
fúnra Yorùbá tí wọ́n ń gbòkègbodò gbé gidi náà gbígba Yorùbá nation ó yá gbóhùn ẹnu mi ṣàṣẹ ìwọ ilẹ̀ ọ̀bàràká máa ká gbogbo wọn dà sọ́run ọ̀bàràká ìbá sọkùnrin ní ló ṣàtakò ìran Yorùbá ọ̀bàràká máa ká wọn dà sọ́run ọ̀bàràká ìbá sọmọdé ìbá ṣàgbàlagbà ọba ní tàbí jòyè ló ṣàtakò gbígba Yorùbá nation ọ̀bàràká ó yá máa ká wọn dà sọ́run ìbá solóṣèlú ìbá ṣe ìran míì tàbẹ́ni tó súnmọ́ra Yorùbá bíi ká sọ́run ló ń fojú sọ̀rẹ́ tó dẹ́yìn sọ̀tá tó ń wípé kíran Yorùbá ó dẹ́ni ẹ̀yìn ọ̀bàràká ó yá máa ká wọn dà sọ́run torí wípé gírílẹ̀yà là bẹ́tú bẹ́ẹ̀ ni gírílẹ̀yà là gbàkùnrin kókókókó là bọ́mọ onígògó gbogbo ọ̀tá Yorùbá nation fírí ìbò fírí ẹnikẹ́ni tó bá ń fira ẹ̀ sọ́fà láti dènà òmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀ fírí ìbò fírí bọ́sọ̀ lọ́sìlú ló ṣàtakò òmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀ fírí ìbò fírí ìbá sọkùnrin ìbá sọbìnrin ìbá sọba ìbá àṣìjòyè ló ṣàtakò gbígbó òmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀ fírí ìbò fírí àníkọ́ba má ṣèlú ẹ̀ àníkọ́lóṣèlú má ṣòṣèlú ṣùgbọ́n ọba kọ́ba tàbí jòyè kí jòyè tàbí olóṣèlú kólóṣèlú tó bá sọ wípé òun fẹ́ máa gbé gidina ìran Yorùbá wípé òun fẹ́ máa dabarú gbígbó òmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀ fírí ìbò fírí yóò ṣẹlẹ́rì àwọn ọ̀tá ó di ilé odi ọmọ Odùduwà èpè kórókórókóró ó dorí ọ̀tá òmìnira ilẹ̀ Yorùbá ṣé bẹ́ẹ̀ tí kò wípé pàkẹ́sẹ́ ní ṣe láwùjọ òkú ìjímèrè làwọn baba ńlá wa sọ wípé ó ń ṣe láwùjọ ọ̀bọ dédé ní tàbí dán òmìnira ilẹ̀ Yorùbá dédé ní kó tó ràn Yorùbá lọ́wọ́ agbọ́dún ẹ̀yẹ mákè ọ̀yà dá mi lóhùn sẹ́rẹ̀ mi dá mi lóhùn agbọ́dún. èyí tí a ti wí lé èní ìwọ Adéṣọlá ó ṣẹ mọ́ ẹ lára o àti àwọn agbàbọ̀dè tó kù á ṣẹ mọ́ yín lára o gbogbo alábọ̀dè tó bá ti ń gbàbọ̀dè fún ilẹ̀ Yorùbá ṣíṣẹ ni o á ṣẹ mọ́ yín lára àṣẹ́gun. ẹ jẹ́ ká máa bá ọ̀rọ̀ wa lọ gẹ́gẹ́ bí a ti ń bá lọ gbogbo wa la mọ àǹfààní kan sí kejì tí a máa jẹ tá a bá dénú ilẹ̀ wa ẹ lọ gbáradì bẹ́ẹ̀ ni ẹ lọ gbáradì gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ ní gbogbo ìgbà ẹ lọ gbáradì ohun tí à ń sọ ó ti wà lé ẹ̀yìnkùlé ilé wa bẹ́ẹ̀ ni kì í ṣe pé ó ṣe ń bọ̀ ń sìn ó ti wà lé ẹ̀yìnkùlé ibo ẹ̀yìnkùlé ilé olúkálùkù wa ó wá kù bí èmi àtiwọ bí a ṣe máa dojúkọ. tó jẹ́ ọmọ Yorùbá. The Yoruba indigene. mo fẹ́ bá yín sọ̀rọ̀. I want to talk to you all. mo dẹ̀ fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tí n bá yín sọ̀rọ̀. And I want you to listen and accept what I'm about to say. mo náà ti bà abúlé yín wọ́n ti gbà tán. I said they are already usurping you from your villages all over Yoruba state. ní Ogun state. In Ogun state. Ọ̀ṣun state. Ọ̀ṣun state. Ondo state. Ondo state. Anambra state. Even Anambra state. gbogbo àwọn ilẹ̀ Igbo wọ̀nyẹn. Even the Igbo lands as well. àwọn wọ̀nyí ti wọ̀. People are already entering those places. tí wọ́n dẹ̀ ti gba gbogbo ẹ̀. And they are already overtaking you people in your various states. èyí tá à ń sọ yìí sìn. What we are saying right now. kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn o. This is not about religion. Christian. Whether you're a Christian. Muslim. Or you're a Muslim. àwa tá jẹ́ ọmọ Yorùbá. And we are Yoruba traditional worshippers. àsìkò tá a gbọ́dọ̀ kó ẹ̀sìn wa papọ̀ nìyí. This is time we must band together. láti jà fún àwọn ilẹ̀ bàbá wa. To fight for our father's land so that they don't overtake us in it. ẹ má jẹ́ kó fi ẹ̀sìn gba ilẹ̀ wa o. Don't let them use religion take over our land. gbogbo abúlé tó ń gbà l'Ondo state yẹn. All those villages they've taken over in Ondo state. wọ́n pa Muslim wọ́n pa Christian. When they wanted to kill, they killed Christian and Muslim alike. ilẹ̀ náà ń jà fún kì í ṣe ẹ̀sìn. They are fighting for the land. They are not fighting for religion. ẹ̀sìn náà kàn gbá wọlé o. They are just coming through the lens of religion. so mo sọ fún yẹn ọmọ Yorùbá. But I'm telling you all Yoruba ẹ múra o. people, please be prepared. gbogbo ọmọ Nàìjíríà. Nigerians at ẹ large, múra dáadáa. please be well prepared. wọ́n má bàa gba ilẹ̀ yìí o. So that they don't take you away from your father's mo wá land. pé gbogbo àwọn lọ́balọ́ba. And calling onto the royalties in Yoruba Ọọ̀ni land. of Ifẹ̀. Your Ọọ̀ni of Ifẹ̀, the Imperial Majesty. kábíyèsí kádé pẹ́ lórí rẹ. Kábíyèsí, we greet you, sir. ẹ dá sí o. Please talk about this. Aláàfin tuntun tó ṣẹ̀ jẹ ẹ dá sí The o. new Aláàfin, please talk ẹ̀yin about ọba this. Ondo All ẹ dá sí o. the kings in Ondo State, ẹ̀yin ọba Ọ̀ṣun Ọ̀yọ́ Lagos state ẹ dá the sí o. kings in Lagos, Oyo,
Oshun, please talk about this. tókùn yẹn bá wọlé tán Because when the war overwhelms us, apá ò ní ká o. we will not be able to do anything about it. èmi mo rẹ́ẹ̀dì ogun. Personally, I'm ready for mo war. sọ fún ìjọ kìnnà náà mo ní kẹ́ dira. I told you the last time that you fortify àwọn yourself. kan sọ pé báwo ni pásítọ̀ máa sọ pé Some èèyàn people dira. were saying, why will a pastor utter that kind of statement? ẹ lọ dira o. Please go and fortify tó yourself. bá yá màá gbé báìbù mi sílẹ̀. Because when war comes, I will drop my Bible. màá jà fún ìlú bàbá mi. I will go and fight for my father's land. ìgbà wo ni kírísítẹ̀nì dé nàìjíríà. When the Christianity come into Nigeria, 1842 it came in 1842. ló ṣẹ̀ dé nàìjíríà. That was when it came in. ẹni àkọ́kọ́ tó máa kó báìbù jọ. And the first person to compile the Bible, Williams lorúkọ ẹ̀. his name is Williams. wọ́n pa ní on the 6th They killed him on the 6th, 1536. 1536. wọ́n dáná sun. They burnt him. He was ẹ̀dùn pé lynched. báìbù tá n ká yìí. The person that compiled the Bible for us. so ẹ má jà fi ẹ̀sìn bọ inú afẹ́jà fúnlẹ̀ bàbá So wọn. don't let us put religion into our culture or for fight for our father's màá land. dira. I will fortify màá myself síwájú ogun. and I'll be a leader. wọ́n tó lè dira fún ènìyàn. And if you can fortify people, máa bọ̀. fortify a them. máa dira máa jagun náà. We will fight that war. màá gbé báìbù sílẹ̀. I will drop my Bible nítorí ilẹ̀ bàbá mi. because of my father's land. ṣe bíbélì sọ. Because the Bible says it. Hebrews 6 verse 1. Hebrews 6 verse ó ní ká 1. fi ẹ̀kọ́ Kristi tì It náà. says, set aside the teachings of ká ṣe Christ pípé. and let us do what is ẹja complete. àkọ́kọ́ fi ti Kristi tì We náà. will now put it ká aside. lọ jà fúnlẹ̀ bàbá wa. Let's fight to our father's ká land. máa sọ pé kí Jésù ràn wá lọ́wọ́. And we tell Jesus to help us. kó ràn wá lọ́wọ́. To help us in the war for our father's land. ohun tá a máa ṣe nìyẹn o. That's what we are going to do. nígbà tó mú Jésù Kristi. When Jesus was caught, ọmọlẹ́yìn ẹ̀kọ́ fa ìdáyọ. a disciple drew out his sword. à ń pè ní Pétérù. His name is Peter. ó bẹ́ etí ẹnìkan sílẹ̀. He cut off the ear of one of the soldiers. ó bẹ́ etí ẹ̀ He sílẹ̀. cut off the ear of one of the Jésù ní soldiers. rárá. Jesus said, no, ti idà rẹ bọnú àkọ̀. keep your sword back in the shirt. Jésù ní tó bá yá o. That when the time comes, ẹni tó ní aṣọ kó lọ tà á. if you have a cloth, go and sell it. ẹni tó ní bàtà kó lọ tà á. When the time comes, if you have sandal, you will sell ẹ lọ it. sí Luke 22. Go to Luke 22. so ẹ má filẹ̀ bàbá yìí sílẹ̀ o. Please don't leave the things of your father and the land of your Christian father. sọ pé kí n má jà fún bàbá mi. Christianity does not stop me from fighting for my father's ìwọ náà rights. má wòran ọwọ́ ọmọ Yorùbá. So if they are Yoruba indigenous, don't just ẹ má fold your jẹ́ kó wá hands. gbalẹ̀ bàbá wa lọ́wọ́ wa. Don't let them take over our father's land from us. Ọlọ́run á fún wa ṣe o. God will help us. alálẹ̀ bàbá wa Our ancestors á fún wa ṣe o. would help us. Jésù mo gbàdúrà. ẹ ẹ ṣé gan ẹ̀yin tí Ọlọ́run rán tí ẹ kì í ṣe amukú mẹ́kọ̀ọ́ àwọn ẹ̀dá ènìyàn tí ẹ kì í ṣe àwọn adọ́rùnmọ́tọ́ ẹ̀yin bàbá wa nínú Ọlọ́run ní tòótọ́ tí ọba mi Èdùmàrè tó fiṣẹ́ rán ní àkókò tí a wà yẹn tí a bá ń sọ a máa sọ wípé àwọn tí ẹ ń wò yìí ni àwọn ẹni tí Ọlọ́run rán. We must take Lagos. Must. The people who àwọn ẹni tí Ọlọ́run rán tí a bá ti rí wọn a máa mọ̀ wọ́n bíi Ìgbòho Òòṣà àwọn ni Ọlọ́run rán ẹni tí Ọlọ́run rán nìwọ̀nyẹn bí bàbá tí wọ́n sọ̀rọ̀ tó ń sìn àwọn ẹni tí Ọlọ́run ránṣẹ́ nìyẹn kì í ṣe àwọn ẹni tí wọ́n ń scam yín kiri tí wọ́n á máa wàásù sí yín pé ẹ má kọ́rọ̀ jọ o ẹ má kọ́rọ̀ jọ o àwọn ẹ bá dẹ̀ dé àkáǹtì wọn àwọn ní billions of naira àwọn ní trillions of naira gbogbo 36 states náà ní ṣọ́ọ̀ṣì sí. àwọn ìránṣẹ́ Ọlọ́run gidi ní kẹ́jẹ́ ká tẹ̀lé this time around a sọ̀rọ̀ àgẹ́sì Christianity wa a sọ̀rọ̀ àgẹ́sì Muslim o ṣùgbọ́n ẹni tí Ọlọ́run ń pè òun ní kẹ́jẹ́ ká tẹ̀lé òun tó òun ní kọ́ máa sọ ọ́n bẹ́ẹ̀ ni kì í ṣe àwọn tó ń wàásù sí wa tẹ́lẹ̀ lèmi máa ń gọrú ẹ̀mí ògọ́ mọ́sìn tá a sọ pé má fi ilé ayé kọ́rọ̀ jọ ohun ayé má jẹ́ kó jọ ẹ́ lójú ẹni tó sọ pé kó nǹkan ayé kí má jẹ́ kí nǹkan ayé jọ mí lójú is using 4 to 5 private jets. á dọrùn mò ń tọ́ o ilé ayé la kọ́kọ́ máa ṣe ká tó lọ ṣọ̀run o. gbogbo àwọn ìjà tó ń lọ lọ́tún lọ́sì. All the strife happening left and right lórí àwọn ọba ilẹ̀ Yorùbá. over the kings in Yoruba land. èmi ló lórí. I'm the leader. èmi ló lórí. I am the number one.
ẹ má mà sùn gbàgbé. Please don't sleep and forget yourself. ẹ ń jà. You are fighting. wọ́n dẹ̀ ń fọgbọ́n gba ilẹ̀ yín And they are díẹ̀díẹ̀. infiltrating your land and they are taking over your land. ẹ ń jà. You are fighting. àwọn wọ̀nyí sì ń wọnú ìlú yín láti máa ṣe yín ní ṣùtá. And the enemies are encroaching on you. They are creeping up on you and you are not even aware yet. ẹ má mà sùn lọ. Don't sleep, O you king. ẹ rántí àwọn ọba méjì kan tí wọ́n pa ní Ondo State. Remember 2 kings that were murdered in Ondo State. nítorí pé wọn ò dira ní o. And it was because they were not armed, they were not prepared. àwa ò tẹ̀lé àgbà nílẹ̀ Yorùbá o. And we don't follow age in Yoruba ohun land. tá a kọ́kọ́ ń tẹ̀lé ni pé ká gba ilẹ̀ wa. The first thing we follow is to take over our land. kó bọ́ sí wa We lọ́wọ́. should have our land, we should be in ká ṣe wá control. mọ̀ níbo là ń lọ. Then before we know our direction, ẹ jẹ́ sọ fún yín. let me tell us something. ẹni tó bá dira Anybody that arms tó themselves múra láti gba ilẹ̀ Yorùbá yìí. and they are prepared to take over Yoruba land, kò bá jẹ́ ọba abúlé kan if it is a king from any village tó dira that have tó prepared sì gba themselves, ilẹ̀ bàbá wa fún wa. and we are able to take our land for tí ò ourselves, jẹ́ káwọn wọ̀nyí kó wa lẹ́rú. and they will not allow those people to take us as ó ní slaves, máa tẹ̀lé o. that is who I would follow. nítorí pé ẹ̀yin ọba wọ̀nyí Because you kings, ẹ mọ àyè yín. you know your respective positions. a ti wà láyé yìí ó ti tó 60 years. And we have been in this one for over 60 a years. ti ń gbọ́ We've been hearing Ọ̀ọ̀ni òrìṣà. Oni a Orisha. dẹ̀ ti ń gbọ́ And we've been listening ikú bàbá yèyé igbákejì to òrìṣà. Baba Yeye, the second in command. kò lajà lọ. So that is the ẹ̀yin explanation. méjèèjì lẹ The kàwé. two of you are even learned, you are traveled, ọlọ́lá ni ọlọ́rọ̀ ni. you are wealthy men and influential. ìjà kọ́ là ń jà sí o. We don't fight. Now this is not the time to bí fight. ilẹ̀ wa ṣe máa bọ́ sí wa lọ́wọ́. We should find ways to take over our land. ǹbá má sọ̀rọ̀ yìí o. I wouldn't have said this tókè mi ò ń ṣe wòlíì tó kàn ń sọ̀rọ̀ ṣá. because I'm not a prophet that just talks. ṣùgbọ́n tókè mo ti rí. But because I have seen it, kó tó di ọ̀rọ̀ Ọ̀ọ̀ni àti Aláàfin bẹ̀rẹ̀. before the feud between Alaafin and Oni started, mo rí màálùú pupa. I saw a red cow mo rí orí ràkúnmí. and I saw the head of a camel mo rí ọ̀pọ̀lọpọ̀ èso dẹ̀bínò. and I saw Debino fruits. wọ́n wá gbé orí ràkúnmí yẹn sínú màálùú pupa. They put the head of the camel on wọ́n wá kó the cow dẹ̀bínò èso tó máa ń jẹ wọ́n kó sínú ẹ̀. and they put that Debino inside. wọ́n wá la inú àgùntàn. Then they cut open a sheep wọ́n wá gbé sínú màálùú yẹn. and put it in the cow. wọ́n wá rán pa. Then they sold it. wọ́n wá bẹ̀rẹ̀ sí ń gbé wúlẹ̀ káàkiri. They now started burying it everywhere. tí ò bá ṣe ìjà Aláàfin àti Ọ̀ọ̀ni mi ní sọ. If it is not for the vendetta between Alaafin and the Oni, ẹ̀yin I would have Kristẹni said, Christians, ẹ bẹ̀rẹ̀ àdúrà. start praying. ẹ̀yin Muslim You Muslims, ẹ bẹ̀rẹ̀ in àdúrà. Yoruba land, start praying. ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ This lélẹ́yìí is o. not about religion. ọ̀rọ̀ wípé kọ́ máa dé lójijì. It is for them not to creep over us suddenly. ìwọ sọ pé pásítọ̀ ni ẹ. You are saying you're a o lè pastor. jagun. You cannot fight. tókun bá wá ka ẹ mọ́lẹ̀ wàá mọ̀ pé wàá If war jagun. comes, won't you fight? lọ sí Kaduna. Go to Kaduna. lọ wo bọ́n ṣe ṣe wọ́n léṣe. Look at how they are hurting Christians. ìjọ rántí ogun ọ̀wọ̀. Do you remember the war that wọ́n happened ṣe in wọ́n ṣàjọ all? ń pa àwọn The ènìyàn. way they enter the church and kill kì í people. ṣe Kírísítẹ́nì kan náà ń pa It's o. not only Christians they are gbogbo killing. èèyàn náà ń pa. They can kill anyone. ilẹ̀ náà fẹ́ gbà They o. just want to take over our so land. ẹ̀yin ọba Yorùbá. So all the kings in Yoruba land, ẹ má jà o. please don't fight yourself. ẹ má jẹ́ kí omi ti ẹ̀yìn wọ ìgbín lẹ́nu. Don't let things happen in a bad way that you might not even Mo be wá able to handle gbàdúrà. it. So I pray. ìlú yìí ò ní bàjẹ́ o. Àmín. ilẹ̀ Yorùbá ayé ò ní gbà lọ́wọ́ Yoruba wa o. land will not be taken from us. ayé ò ní gbà lọ́wọ́ wa It o. will not be taken from So, us. èdè náà ń ṣe láàrin wa o. wọ́n fẹ́ kí ìjà wà. They want us to fight within wọ́n ourselves bá lè ráyè so wọlé. that they can infiltrate us. ẹ̀fún àti èdè ò ní mú ẹnikẹ́ni lórúkọ Jésù. Àmín Jehovah. yóò dára fún It yín shall o. be well with everyone. Jésù Olúwa wa. Ah. Gẹ́gẹ́ bí a ti mọ bàbá yẹn ẹ tún gbọ́ ọ̀rọ̀ ìyànjú tí bàbá yìí tún sọ ń bí tó bá wu ọ̀wọ́n tí ọ̀rọ̀ kan gbọ́ tó bá wù wọ́n kán má gbọ́ ohun tí ń bi ni á bi olúkálùkù o bẹ́ẹ̀ ni ohun tí ń bi ni á bi olúkálùkù ẹ má jẹ́ ká gbàgbé mẹ́sẹ̀gì tó jáde ní ọjọ́ Monday sí àwa ọmọ Yorùbá nípa ifá tí wọ́n dá ẹ má jẹ́ ká gbàgbé gẹ́gẹ́ bí after ìgbà tó ń dá ifá yẹn tán náà la dẹ̀ tó rí àmì tí a ti rí ibi tí wọ́n ti kó ọfà
tí àwọn Fúlàní ti kọ́fà wọlé tó fẹ́ fi ja ogun. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí Ifá náà mú jáde ká tó pílètì ọ̀rọ̀ ọlọ́fàdé yẹn fún yín. Gbogbo ọmọ Yorùbá ẹ káàárọ̀ ìjíire léní o. Ẹ jíire léní ẹ̀yin ọmọ Yorùbá o. Ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ léní mi ò fẹ́ kẹ́ sọ pé nà láyé o. Mo fẹ́ kẹ́ gbámú ẹ̀yin ọmọ Yorùbá ogun ti dé. Ifá tí mo dá láàárọ̀ yóò gbé alára ni. Ẹ̀yin ọmọ Yorùbá o, mi ò ní pè lópè túra fún yín. Ògbèkúlẹ́jọ́ ni mo máa pè é. Gbogbo ẹ̀yin babaláwo ẹ níṣẹ́ àti ṣe. Ifá ní kí gbogbo ọmọ babaláwo pátá kán ní ògbètúrá lójú ọpọ́n. Kán pè é ní ìpè ibi tí nǹkan ti lè dàrú. Kán wá sọ wípé gbogbo àwọn tó fẹ́ kógun jalè Yorùbá pátá látòní lọ kí ìmọ̀ wọn má kò. Kán kọjú ìjà síra wọn kó ògbètúrá kó tú wọn ká. Tó bá tó bí 30 ìṣẹ́jú gbogbo ẹ̀yin babaláwo ẹ tún parapọ̀ ẹ tún dẹ ògbètúrá yẹn sójú ọpọ́n. Ẹ wá pè é lógbè ọ̀la ògbèkúlẹ́jọ. Gbogbo ẹnu ọmọ Yorùbá pátá kẹnu wọn kókò. Àṣẹ. Gbogbo ogun ìpátá kásẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbọ́dọ̀ sọ̀tẹ̀ ara yín ogun ti dé. Ọ̀rọ̀ ni àti gbọ́. Gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe wa ẹ ti mọ ojúṣe tó yẹ kẹ́ ṣe níbi tí bàbá wa tí wọ́n dá Ifá tí wọ́n ti sọ̀rọ̀. Wa láti mọ ojúṣe tó yẹ ká ṣe bẹ́yẹn. Ìwọ tó bá jẹ́ oníṣẹ̀ṣe kò dìgbà tá a bá ṣẹ̀ ń sọ fún ẹ kó tó mọ ọgbọ́n tí wọ́n máa ń dá sí ẹ̀rín yẹn tó bá ti tírú Ifá yẹn tó bá ti jáde ìlúkìlú tí ìbá òkú jáde sí. Nítorí pé bàbá yìí sọ ọ̀rọ̀ yìí bí bàbá ṣe sọ tán ó dàbí pé ọjọ́ kejì ẹ̀ ní ti ọ̀rọ̀ àwọn Fúlàní tó kó ọfà wọlé tó ṣẹlẹ̀. Ìyẹn ni mò ń wá kiri nsìn ká pílẹ̀ fún wa. Mi mọ̀ bóyá orí fóònù ilé ló wà ká lè mọ̀ pé Ifá tó sọ̀rọ̀ yìí kò sí rọ́ńbẹ́ o. Gbogbo wa náà la mọ̀ ogun ó ti wà lẹ́yìnkùlé ilé wa o. Gẹ́gẹ́ bá ṣe ń sọ ogun ti wà ní ẹ̀yìnkùlé ilé wa. Àwọn ará ibí wọ́n ti pàrokò ránṣẹ́ gẹ́gẹ́ bí àwọn tí ó ti witness ọ̀rọ̀ ogun Fúlàní sẹ́yìn. Wọ́n ní tó bá ti rí bẹ́yẹn wọ́n ní tó túmọ̀ sí pé wọ́n pàrokò ránṣẹ́ nìyẹn pé wọ́n pàrokò ogun ránṣẹ́ nìyẹn tí ọ̀rọ̀ bá ti rí bẹ́ẹ̀ tí wọ́n ti kó ọfà wọlé kó gbogbo nǹkan wọlé. Wọ́n ní wọ́n ti pàrokò ogun ránṣẹ́ sí ilẹ̀ Yorùbá ni o. Kí wá ní báwo ni ogun tá à ń sọ yìí báwo ni ò ṣe ní má borí wa. Ó kù sọ́wọ́ èmi àti ìwọ. Ó kù sí ọwọ́ èmi àti ìwọ. Ìgbésẹ̀ wo ni wọ́n ń gbé láti pé kí ogun Fúlàní má ja ìran ẹ kí ogun Fúlàní má kó ìran ẹ. Ó kù sí ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ó kù sí èmi tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́. Ipa wo ni wọ́n ti kó lẹ́nu ìgbà tí ojú ẹni mọ́. Ṣé ń ṣe bí o ṣe máa já ọmọ Yorùbá bọ́ ṣé ń ṣe òun ló ń wá kiri. Ṣé ń ṣe bí o ṣe fẹ́ ṣe bí wọ́n ṣe máa mú olóyè Ìgbòho. Ṣé ń ṣe nǹkan tó ń bá kiri nìyẹn. Ó kù sí ẹ̀rín wo àti àwọn alálẹ̀. Ó kù sí ẹ lọ́wọ́ ó kù sí mi lọ́wọ́. Ipa wo làwa ń kó wọn ò ní sọ fún wa. Tó bá dé ọ̀run kó tó lọ mò ń tọ́ títí ẹ bá ẹ. Tó bá dé ọ̀run kó tó lọ mò ń tọ́ kò ní da. A jẹ́ pé ilé ayé ò sàn ẹ́
ọ̀run ò tó san ẹ́ nìyẹn. Mo gbà ládùúrà àní jẹ́ adọ́run mọ́tọ̀ o. Ojúṣe wa ẹja ṣe nínú ìrìn àjò tó wà ńlẹ̀. Ẹ jẹ́ kó lúkálùkù kó ṣojúṣe ẹ̀ torí pé ohun dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè yìí tó bá lọ já àmọ́ ibi tó máa já sí o. Mo bẹ̀ wá, mo rọ̀ wá. Fídíò àròkọ ogun tí wọ́n ní wọ́n pa ránṣẹ́ mi ò rí bí, ó dà pé orí fóònù tá a fi go live ló wà. Tó bá di lọ́la a máa gbìyànjú láti clear fún wa so that a ti wà lórí eléyìí ńgbà yẹn. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí, gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa látàárọ̀, tí ẹ ti bá wa ṣe, tí ẹ jẹ́ kó yẹ wá. Ayé ayẹ yín náà o. Mo gbà ládùúrà ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí o. Ẹ máa jèrè iṣẹ́ tẹ́ bá fi òwúrọ̀ ayé yín tẹ́ bá fi ṣe, ẹ máa jèrè o lágbára àṣẹ Èdùà. Mi ní wá yín tì o, bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ẹ̀ ní wá mi tì. Àjọ máa délẹ̀ lérí. Mo tara bẹ́ẹ̀ mo kí olùdásílẹ̀ Koiki Media Mr. Ọláyọmí Koiki pé bàbá ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú kó lè dá. Ẹ ṣé gan ni tí ẹ fààyè gbà mí. Mo tara bẹ́ẹ̀ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí. Mo kí gbogbo ajìjàgbara pátápátá jákèjádò gbogbo àgbáláyé pé ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú ojúlọ́nà night vigil wa, ẹ kú ojúlọ́nà. Koiki Media, bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bring the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bring the world closer to your doorstep. Àwọn sálára àgbà yìí dá, àwa ló láṣà àti èdè. Ìkéde lárugẹ nílẹ̀ Oòduà o, àwa gangan ni bàbá. Koiki Media, Koiki Media, Koiki Media, we bring the world closer to your doorstep. They never sabi wetin we carry for her. But e dey move closer before dem go sabi. I said they never know wetin we carry for body. But e dey move closer before dem go sabi. Ọ̀kín lọ lọ́jà ẹyẹ, ìhun ló ló lajú. Ẹyẹ tó torí kodò bí àjọ wọn pẹ̀tẹ̀ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa. Ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa. Ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè gbójúlú àga. Odùduwà kò bá lè gbé wa. Ọmọ Odùduwà ṣe kiri. Ẹ dìde fún ẹ̀tọ́ adúláwọ̀. Ká lè jọ jùmọ̀ gbé ilẹ̀ ìlérí. Káwa lè gba ògo ilẹ̀ wa. Ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé. Ká lè gbàdé adé adúláwọ̀. Àwa ni ìmọ̀lẹ̀ tí yóò tàn káàkiri. Ọmọ Odùduwà ni wá. Koiki Media, àwa là ń gbé tó lárugẹ. Ètò tó gbójú wọ tiwa máa ní. Àṣà ẹgbẹ́ polówó ọjà wà kájé fúgbà yín jẹ. Ètò tó gbójú wọ tiwa máa ní. À ń gbé tó lárugẹ, à ń gbàgbà lárugẹ. Ètò tó gbójú wọ tiwa máa ní. News and sports ẹ máa rí gbọ́. Ètò tó gbójú wọ tiwa máa ní. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi ló ní kí n máa ké tantan. Koiki Media ọlọ́lá gbajúmọ̀ mi. Má bá ṣẹ̀rẹ̀ lọ. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá.